ìyá Jẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. ìyá Jẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. tó bá ti gùn kò kí gbọ́ nǹkankan òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. tabara lé tabara oko òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa pa pàdé ẹni máa kú ni. ó tún ti ń bínú ilé bàbá rẹ̀ ló lọ ilé mi mo wà. tí mo fowó mi kọ́ ẹni bá ti rúfin ó máa pọ̀ jọmọ́ oníkólóńgbò tó bá tẹ́ ẹ lọ́hùn ó lè dúró bí kò tẹ́ ẹ lọ́hùn ó kẹ́rù rẹ kó máa lọ. mi ò gbáre gbé mi ò gbáre gbé mi ò gbáre gbé mi ò gbáre gbé kò dẹ̀ gbọ́n kankan èèyàn gbọ́n kankan àbẹ́tú ti kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ ilé tó bá ti lófin. ìyá Jẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. ìyá Jẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. tó bá ti gùn kò kí gbọ́ nǹkankan òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. tabara lé tabara oko òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa pa pàdé ẹni máa kú ni. ó tún ti ń bínú ilé bàbá rẹ̀ ló. ìyá Jẹ̀bú. rọ́mọkẹ́. ẹ ká sàn wá. ẹ fẹ́ gbé wa. má. lè fẹ́ lọ. kò yé mi tí mo ń lọ báwo. bí sí ègbè mi wà. mo jáde ni. mo jáde. bẹ́ẹ̀ ni. mi kò ń lọ kíde kó dàgbére mi. kò yé mi o mo jáde kí n wá dágbére fún kí n tó lè jáde nílé. rí mo fọ ibi ró lọ yẹn kírun bá ṣe ẹ lọ́hùn ebi rán máa mú un àtòkọ́ àtàyè rẹ èmi rè é nẹ. àwọn èèyàn kí ni. èmi ni. àwọn èèyàn kó àtàyè mi ẹ máa fi ṣe. ẹ wo ẹ má wọrí ìyá Jẹ̀bú ẹ ṣe gan-an mo lọ sọ́jà ni mo lọ ra nǹkan tí mo fẹ́ ṣe. lọ́ra ran ọbẹ̀. bẹ́ẹ̀ ni. Rọ́mọkẹ́ wọlé 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 ó dáa. Rọ́mọkẹ́ 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 kẹ́ Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́. Rọ́mọkẹ́ kí ló jókòó ní ìdáná ojoojúmọ́ rárá àwọn ọmọ àti kí mo máa síbẹ̀ kí mo máa síbẹ̀ kí gbogbo ẹ̀ máa gbá ní dédé máa ròyàn. ewo lòṣì ewo nira dáadáa mi mọ lórí bú òṣì tán báyàn sọ àbí kí ni gbogbo játijàti yẹn mo lọ sí ibì kan màá ṣe àdágbé fún mi pé mo ń lọ ibì kan kí n tó lè bọ́ tanu ilé tí mo ń sanwó ẹ̀ tún wá bí pé kí ni mo lọ ṣe níbi tí mo lọ bá dáradára òṣì mo lé ọ̀rùn tó ọlọ́mọ rẹ̀ kó lu ẹ̀gbà lé ọ̀rùn gbogbo nǹkan náà máa ń yẹnu sí gbogbo nǹkan tí nǹkan báyìí náà máa ń tọ́jú bọ̀ gbogbo nǹkan ló fẹ́ mọ̀ ọlọ́mọ ẹ̀kọ́ bí yẹn sí ṣáláńgá ń jọkàn olùṣì. ìyá Jẹ̀bú ẹ má wulẹ̀ wú kọ̀ọ̀kan síbi kan ẹ jọ ìdí tẹ́ fi fún mi ní ìwé ni mo fẹ́ mọ̀ bí tẹ́ fún mi quick notice yìí ni mo fẹ́ mọ̀ torí mo ṣe gbalé lọ́wọ́ yín ni mo ṣe lóṣù kan nínú owó ilé ọdún kan ẹ lè tún fún mi quick notice kí ni mo ṣe. ìfẹ́ mọ̀ òun ló ṣe. mímọ̀ o ṣíkẹ́ ṣàlàyé mi. òun ló ṣe lè fọ ọbẹ̀ rome ṣe mo ti ta sọ̀nsọ̀n ojú ṣí gbogbo ilé má máa gbá yín èmi láńlẹ́dì rẹ̀ gan pàápàá ọbẹ̀ mi ta sọ̀nsọ̀n tọ́bẹ̀ rẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú ìyá Ìjẹ̀bú ìbéèrè kan ni mo fẹ́ bi yín so torí pé mo máa ń ṣe ọbẹ̀ mi máa ń ta sọ́sán jù lẹ́sẹ̀ fún mi níwèé kí n jẹ́ kó jáde ìwé kí n kó jáde tí mo ṣe lo owó lé oṣù kan nínú owó lé oṣù 12 màmá ṣé pé ok wọ́n ti sọ fún mi wọ́n ní wèrè ni wọ́n lọ gbà wá lórí yín gan èmi náà dẹ̀ ti wá rí àtijọ́ tí mo ti kó débi ilẹ̀ ti fún mi sí mi tẹ́ máa ní kí n máa dágbére kí n máa sọ fún ibi tí mo lọ kí n máa report bí mo ṣe wọlé bí mo ṣe ń jáde fún yín ìgbà yẹn mo ti mọ̀ pé òótọ́ lóòótọ́ ẹ sick upstairs ṣé wọ́n lè tẹ̀sẹ̀ yìí ìyá ẹ gbọ́ winiwini ẹ fẹ́ ńlá torí wèrè pàdé wèrè ni o bẹ́ẹ̀ ni ẹ kó wèrè yìí ti wá ẹ̀yin kò mọ̀ nǹkan tẹ́ fẹ́ wá bá lẹ̀ níbi tẹ́ ń bọ̀ ẹ kàn ń dédé bẹ́ bọ̀ ẹ kó wèrè wá ẹ̀yin wọn wọ́n gbà wèrè tẹ́wọ́ bá ń bìbà gàngàn ẹ mọ̀ pé wèrè gidi ni ẹ wọ́ tí ilẹ̀ mọ̀ ẹ mọ̀ tèmi o ẹ gbà màmá má ṣe ṣége fún yín akọ wèrè la mo ṣe fún àwọn nulẹ̀ yìí ó rà pé mad. ó dà ìṣirò ọmọ yẹn ìtọ̀rọ̀ ti sọ̀rọ̀ yẹn ó dà wá yẹn ṣé o mọ̀ fọ owó ọdún kan ló sọ mi ó dẹ̀ ti lóṣù kan náà ṣé o wá rí owó oṣù mọ́kànlá ẹ̀kú máa kó rẹ̀. yẹ crazy gan ẹ bó ṣe yí ọ̀hún tẹ́ yí kì láì ṣẹ̀yìn láì ròyìn what kind of human being are you. mo ṣe
kẹ́rù rẹ Rọ́mọkẹ́ kẹ́rù rẹ Rọ́mọkẹ́. Tí bá bá ẹ ṣe mo dúpẹ́ o. Ṣé gbogbo ènìyàn ìṣá? Kí ló ṣe? Ẹ ṣe o bọ̀dà student. Mi ì understand problem màmá yìí rárá. Ìyá òṣì tẹ pé lálẹ́dì yìí. No, landlady wa. Okay, as of now, ó sì jẹ́ lálẹ́dì mi. Ṣùgbọ́n látọ̀la ló kò jẹ́ lálẹ́dì mi. Àǹtí Rọ́mọkẹ́ kí ló tẹ̀ ń bá màmá jà? Màmá ya wèrè ni. Tó o bá ya wèrè ni, màá gbálé lọ́wọ́ èèyàn. Màá sanwó ilé ọdún kan mo ṣì lọ oṣù kan nínú ẹ̀. Ẹ fún mi quick notice. Kí ni mo ṣe? Màmá ẹ gbọ́. Kí ló sọ pé ẹ ṣe? Ẹ má wọrí, wọ́n ti sọ tí mo ṣe fún mi. Wọ́n ní mo ti máa ń ṣe bẹ̀jú nínú ilé àwọn. Bọ́ọ̀bẹ̀ mi dẹ̀ ti máa ta sánsán jù. Nínú ṣe ń bí àwọn kí n kó jáde. Ṣé gáàsì lẹ́yìn náà wàá fi ń dáná ni? Ṣé wàá òkè irú béèrè òṣìwò lẹ́ ń bí mí yẹn? Ṣé mo fẹ́ lọ dáná lórí igi ni? Àbí ṣé kí n jẹ́nu ọbẹ̀ ọ̀hún ni? Màmá ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ sọ̀rọ̀. Kò ní ìdí ẹ má wọrí. Ṣé rí màmá yìí? Nǹkan tí máa ṣe fún wọn. Ṣé rí inú ilé yìí? Ẹ ní ìsinmi mọ́ o. Ẹ má wọrí. Máa kúrò nílé ṣùgbọ́n kí n tó kúrò. I will show you fire. Àwọn oníkẹ́ ṣó fire. Fire! Àjọ ní ọ̀kan. Ẹ mọ̀ pé wọ́n wà lẹ́yìn. Ẹyin yẹn tí wọ́n máa ra fukò lọ́bẹ̀ sí ló máa dùn mí. Ẹ̀yìn alálejò ṣẹ́ níbẹ̀ yẹn ń ṣe yìí tí ìyá ẹ̀ bá lè kúrò bí aláàlú tèmi. Ṣé student ni mí? Mi kí tètè rówó balẹ̀. Lẹ́fẹ́ lé kúrò lẹ́sìn. Gbogbo kọ́tà ṣe ẹ má gbé lọ́dọ̀ tèmi o. Gbégbègbè wọn tó bá gbé bìkan ló máa gbé sí. Ẹ má gbé lọ́dọ̀ tèmi o. Àwọn ọlẹ́dẹ̀ ṣúrẹ̀ fún o. Student lè mi o, mo lọ́gbà lórí o. Ẹ lè bẹ́ẹ̀ mi ṣe o, mo sọ fún yín ẹ lè bẹ́ẹ̀ mi ṣe o. Gbogbo tẹ̀ ń wúlò tẹ̀ tẹ́ bọ̀ tó bá fẹ́ pè. Ó yẹ kó máa tẹ́ bá máa pè àwọn náà máa bá o. Ó yẹ yín mi ní sọ jù yẹn lọ. Àti Rọ́mọkẹ́. Rọ́mọkẹ́ ẹlẹ́lẹ́yà aláìnítìtì òpòòlù ejólè ìyàwó oníyàwó tẹ̀lé Rọ́mọkẹ́. Sori nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé ètò ẹ pé ó ní ìdààmójútó because àjọ mo ti ń gbélé tí mo ti ń gbalé mi ò gbọ́ mi tí lálẹ́ ti sọ pé torí pé tẹ́lá ti ń dáná ọbẹ̀ yẹn ń ta sọ́sán ọbẹ̀ yẹn kó wọn tọ́ wò wọn mọ̀ bí ó dùn lóòótọ́ torí pé wọ́n kàn gbóhùn ẹ̀ pé ó ń ta sọ́sán ju tiwọn lọ wọ́n fún un níwèé wọn ní kókó kúrò lé wàhálà ta fà lọ́sàn-án kó tó dé nìyẹn. Ṣé kí n sọkọ fún ẹ pàṣọ tá a fi nà yálé ni ó ń bẹ lókè àjà fún yàwó. Fún èmi àbí fún wọ. Gbogbo wa nǹkan tí mi bẹ sọ fún ẹ ṣe ká máa fi mú sílẹ̀ ká máa. Ọ̀gbẹ́ni wọn kò fi ń fúnlẹ̀ ní èrè kúrò lé ìwọ lè lébi ní. Ìkókó àwọn méjèèjì. Ìjẹ̀bú. Ẹ̀wẹ̀ méjèèjì. Mami ẹ̀ ń pọ̀ sọ̀kọ́. Bí bá gbẹ ṣó máa wọlé máa pọ̀ ẹ̀ méjèèjì papọ̀ náà ìwé àwọn alábòsí àtẹ ẹ̀kọ́ rí mo dúró rí bẹ́ẹ̀ sí mo fetí mú gànà dédé ọ̀rẹ́ mi sọrí mo gbọ́ dédé ọ̀rẹ́ sọrí mo gbọ́ obìnrin rí mo mọ̀ fún máa ń tẹnu bọ́ọ̀rẹ́ máa ń ṣe gbé borùn bẹ́ẹ̀ni ìṣọkùnrin. ìyá jẹ́ mo ṣì wá ń lé yẹn ọkùnrin mi lè dálé ọkùnrin ń ṣàbòsí jẹ́jẹ́ mi ni mò ń lọ ó náà ń gbọ́ pé táwọn àdúgbò sọ pé wọ́n ń parọ́ ń bi lọ́sàn pé kí ló ṣẹlẹ̀ ó mò ń ṣàlàyé fún un mo ní kọ́ ni máa wo níwájú ọlá àtẹnìyàn jẹ́ kí n rojọ́ tèmi òjọ́ tọ́lọ́ oníṣẹ́ dúdú mo níwájú ọlá àtẹnìyàn pé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ bí o pé kò dáná téèyàn máa ń gbé lọ́dọ̀ èèyàn náà èèyàn gbọ́dọ̀ máa dáná ju ẹ tó jẹ́ lálẹ́ lọ nǹkan mú sọ fún náà nìyẹn. irọ́ ló pa o. Ìyá Ìjẹ̀bú. Ó ti wá dáná ìwé ṣẹ́rí ẹ̀rẹ́ méjèèjì àsìkò tí tó ẹlẹ́ẹ̀tì kó jáde. Lẹ́tì kó jáde mo ti fún ẹni kókó ló ti tẹ̀ kó jáde. Ìyá Ìjẹ̀bú ṣe mọ̀ pé èmi ò kí n gbélé tí bá ti lọ bí iṣẹ́ látàárọ̀ ó ti dìrọ̀ ọ̀lẹ́ kí n tó dé. Jẹ́bi báyìí ni mo lọ bó ṣe dá mi dúró nìyẹn ló bá ní nǹkan ṣẹlẹ̀ ilé nǹkan báyìí nǹkan báyìí. èmi fi ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀. Ìyá Ìjẹ̀bú mi mọ kankan pa ẹjọ́ ṣe níbi láì ṣe rí ni obìnrin lè ṣù Ìyá Ìjẹ̀bú ṣe rí mọ̀ pé tíìmù yìí náà mo wà ó yẹ yín ẹ mọ̀ pé ẹni tó ń fún mi ní kinní tẹ́lẹ̀ náà ẹ ti lé lé so nísìnyí kò dára pé èèyàn wà ní palabo nìkan tó ń dáṣọ bò mí ẹ ti gba aṣọ lára mi mo ti rò pé tẹ́lẹ̀ náà pé ìgbà tí yẹn ti lọ ọbẹ̀ tẹ́yìn bá ń sè màmá manage mímí wọn bí ẹ mọ̀ bẹ́ẹ̀ ń sè dáadáa. bẹ́ẹ̀ni ọlọ́kẹ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ kan òun ẹ mo nófin nínú iléèwé wẹ́ẹ́ dẹ́ mọ̀ ikọ̀ nínú àwọn òfin mi wọ́n ti lù ó wọ́n ti lù ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀kàn nínú àwọn òfin mi kò bá jẹ́ fún wọn tí gbàgbé ṣì máa ràn wọ́n létí ayálégbé méjì wọ́n gbọ́dọ̀ dúró kó máa sọ̀rọ̀. àjọ̀dún ga àlàfo wàrà gáàpù wàrà ni wa náà. kí kẹ́sọ̀ gáàpù wàrà ni wa. àjọ súnmọ́ ra wa. ṣì máa wá pa yẹn pọ̀ kẹ́ máa wọ̀nù ara wọn kẹ́ máa dìkan. bẹ́ẹ̀ tí wọ́n ṣe gbéborùn èmi Ìyá Ìjẹ̀bú èmi rí bàṣírí wẹ́rí mo fún wẹ́ nílé rẹ̀ wá mi sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kú pé ó. Ìyá Ìjẹ̀bú ẹni kò sọkùnrin kankan lé mọ́ tẹ́ bá dé ògùn ọlọ ẹsẹ̀ níbẹ̀ tó lè bá dé lóru tálọ́wọ́ bá ń gbébọn tálákòjò. torí kò tó tẹ́lẹ̀ gbó ebi apá pápá jàù sí. ṣé wọn ló ń bọ́ mi tẹ́lẹ̀ ni ṣé mo gbàgbọ́ dé wájú dé yẹn tẹ́lẹ̀ ni. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà májò tẹnu mi bọ́dẹ. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́. ṣé kò kọ́ kó hàn gàdàgbà o ìkọ́rọ̀ máa kọ́ rè jẹ́ fọ́ àwọn rè fẹ́ gbàlé kọ́ ọba dúró rí bẹ́ẹ̀ yẹn wọ́n á rí gbàgàdà fọwọ́ kọ́rù kan rí bẹ́ẹ̀ yẹn. ṣe rí pé mo ti máa ń fi s mo ti fi sí rúùmù yẹn. òun rò máa ṣe mí rè fún ọ mo fẹ́ kó kọ́ kinní yẹn
rè jẹ́ fọ́ àwọn ìbá dúró rí bẹ́ẹ̀ yẹn kan bá ń wò wọ́n á mọ̀ fọ́ yàrá rẹ̀ pọ̀ rẹpẹtẹ wà níbẹ̀ rán máa gbà. ṣe nítorí ẹ̀ náà mo ṣe fi ẹ̀sì yẹn ó túbọ̀ sí pé ìyàrá ó pọ̀. ó ṣe. ẹ máa wà kọ́ tó máa tóbi dáadáa. ó ṣe mo dúpẹ́ jẹ́ kó lọ òkè sí lọ. ṣe rí o ti kọ rooms to length yàrá ó wà níbí. bẹ́ẹ̀ni orí ìtumọ̀ ẹ̀rẹ́ yẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn. kàn bá ti rí náà ìwé ọmọ mọ̀ fọ́ yàrá pọ̀ níbẹ̀. ó máa mọ̀ pé yàrá pọ̀ níbí báyìí. ó ṣe ọkọ mi wo náà wàá rọ́mọ jẹ́ níṣẹ́ alálùbáríkàrí wọ wà mo dúpẹ́ o mo dúpẹ́ o. ẹ má gbàgbé ẹgbẹ́ mo ti kọ́ tó báyìí. tí kò ní sùúrù ní sùúrù jàre ọmọ ìwò ìwé ẹ ti nífẹ̀ẹ́ owó jù. ọ̀yà gbà mo ṣe mo dúpẹ́ o ṣe o. ìyá àjẹgùn 200 lẹ fún mi yìí. àwẹ̀rẹ̀ fún aganran ni wo dáadáa owó tuntun rí mo mú rẹ̀. owó tuntun. wo ṣe o mo dúpẹ́ o wàá rọmọ jẹ́ níṣẹ́ o. o ṣe ṣe ọkọ mi bá mi kíyè rẹ o bá mi fẹ́ yè rẹ fún ọ mo dúpẹ́ o ṣeun o. ẹ wo agency ẹ má bá mi sọ̀rọ̀ tí ò lọ́wọ́ ọ̀rọ̀ ní sùúrù wèrè wo ni ẹ má bá mi sọ̀rọ̀ tí ò lọ́wọ́ tó bá sọ fún yín pé nǹkan tẹ́ sí òdùn mi bàbá aláròó ni mo pa o ẹ sì máa mú mi lọ káàkiri látàrọ kí ló dé ṣé wà gidi lẹ́yìn wù ìyá àgbàlagbà sí ni sọ́yọ́ kọ́mọ lọ bẹ́ẹ̀ sọ́yọ́ lọ bẹ́ẹ̀. sórí bó ṣe sọ pé ìwà gidi kọ́ mò ń ó tún wá ń bí mi inú ó ń dùn mí torí ọmọ nǹkan tí mò ń ṣe fún ọ. kí ni tẹ́ ń ṣe tẹ́ mú mi lọ ilé tẹ́rù òpó mẹ́rin tẹ́ sọ fún mi pé ilé gidi lè nílé tẹ́ mú mi wáyé. ilé tí mo mú ọ lọ ilé alálùbáríkà ní láyé sórí tó o bá lè gbé bẹ̀ ibẹ̀ lọ gbà lọ lé. ẹ fi jánu lẹ jàre ilé alálùbáríkà nílé tẹ́ mú mi lọ arúgbó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la bá ń bẹ̀ ẹlòmíì tuntun ẹlòmíì bí ṣé lè lẹ́fẹ̀ẹ́ kí lọ mọ́ gbé ilé tó ń pẹ́ tálẹ̀ tó bá ń wáyàn bọ̀ látọ̀ kan báyìí nìsín fúrẹ́mù ẹyọ kan téèyàn bá wọlé náà lọ wá ń bẹ̀ kò sí short cut kan téèyàn gbà lọ. ojú ẹ lórí bẹ́ẹ̀ ilé mọ̀lẹ́bí ni bó ṣe ń wo ọ̀dà àdébí pé tọ́ ọba ìgbé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ jọ kọ́ ọmọ lùbọ́ ni. tó bá yẹ pé lè mọ̀lẹ́bí ń da téèyàn lè gbàbẹ̀ kó lọ lé rẹ̀ gbogbo àwọn èrò tán pọ̀ ń bẹ̀ sáré ibì kan lọ ni wọn kó lọ. ẹ mọ́ mi lámbà ńlẹ̀ nítorí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ mi ẹ mọ́ mi lámbà èmi ò fẹ́ràn kéèyàn ọmọ díìlì pẹ̀lẹ́ni tí ò lóòótọ́ ẹ dákun torí Ọlọ́run. lórí iṣẹ́ èlò èmi ṣé ọ gbà ju yàrá kan lọ ni sórí ni wíńgì lọ fẹ́ gbà ní àbí fúláàtì. ẹ dákun má bínú irú yàrá tí mo fẹ́ gbà ṣé ìsọ sáìsì fún yín ṣé nọ́mbà náà máa sáìsì àwọn yàrá 10 by 10 mo fẹ́ gbà ní. 10 by 10 nìkan mo fẹ́ gbà. ẹ sọ wá jẹ́ rúmà palọ̀. sẹ́ni tí wọ́n ń gbé 2 by 10 wá kéré nínú ayé ni. ẹ má bàa mi sọ ní ọlọ́jà rẹ. o lójú tí ètò mi gan ṣe tẹ̀lé ọ káàkiri ń ṣe tẹ̀lé èèyàn àwọn tó bá fẹ́ gba fúláàtì mo máa ń tẹ̀lé ọgbà yàrá kan. mọ ìtẹ̀ tí ń rárá mi. èlò ọ̀rọ̀ wo lẹ́ ń sọ lẹ́nu tí ó èlò lọ san. èlò lè ti gbà lọ́wọ́ mi. ọ̀sánjú 2000 lọ. gbogbo ibi táwọn lọ látẹ̀ kan èmi kàn mọ́ sanwó ọ̀kadà. kú ìnáwó bàbá ní a máa rin sí àjọ máa rin sẹ́kì. nínú ṣọ́ọ̀bù yìí náà tẹ́lẹ̀ kí wọ́n yàn mọ́ sáyìn kẹ́ tó mú yàn jáde wọ́n wá ń pè é lọ́nà rébù ẹ̀yin tó yẹ kó yọ ọ̀nà kúrò lórúkọ tó kàn máa pè é rébù lásán. wọ́n pè ọ́ rébù. ọmọ kékeré ọmọ inú yín Yusufu òun ló fún Wálé àti Àyànfẹ́ lápọ̀ìmẹ́ǹtì ọwọ́ lọmọ yìí tí wọ́n ń fún wọn lóṣù bá wọn. ẹ̀yin ò fún yàn kankan ló wọ́n ti ń pè é lọ́nà rébù àánú yín ṣe mí. Musa Adéolú ni yóò fún yín. yóò tó ọtí. ẹ wo ẹ jẹ́ ń gbé yín débẹ̀ mo ń fi àkókò ìsọ fún yín pé ìsanwó ọ̀kadà mọ́ àti ẹ̀gbọ́kà lọ́bi tí mo ti fẹ́ gbalé mọ́ wọ́n sí wo láàmú gbà. fine ọ̀kadà tá a jọ ń gùn gan ó ń dìstọ́pù èmi gan torí bàbá ti jọ jókòó orí pé èmi tóbi ìwọ orí irin lèmi gan jókòó lé ó yẹ ká máa gbé lẹ́yọ kọ̀ọ̀kan ní kọ́ ọmọ sanwó rẹ̀ àtúnwá fúnra wa pọ̀ àjọ ń kiri káàkiri àti ẹ̀wà gọ̀kadà mọ́ ká máa rinṣẹ̀ anywhere àjọ ń lọ ní ẹsẹ̀ lásìrìn. ẹ tún fọkàn sí ẹsẹ̀ rírìn náà Ọlọ́run àwọn tíyà ti bá mo bí ẹgbẹ́ sùn Ọlọ́run lé wọn jìnnà sí mi. èyí ń fẹsẹ̀ sá anywhere àjẹ́ á lọ. ẹ fọkàn sí rìn. mo dáràn ọyọ ìjà lọ agencies ìwọ ló ń rò pé kìíní kò sí ọ̀nù. agencies àwọn ìrìn tẹ́ ń gbé mi rìn káàkiri tó sì sọ fún yín parí ilé báyìí. ó rí ilé wò ẹ̀rù ọba wọ gan. ilé mi ni. agencies àwọn onílé nílẹ̀ báyìí èmi máa ń fọkàn sí hàn o. ilé àwọn ilé ń lẹ̀ o. room tó kí ni mo rí room tó kí nìkan ló wà níbi room tó lẹ̀ tí ni. wo ọ̀gbẹ́ni room tó lẹ̀ tí ilé ò lè wọ bẹ́ẹ̀ o ilé ìyá Ìjẹ̀bú.
ẹ wo ó jẹ́ lè yájẹ̀bù kò jẹ́ lè yájẹ̀bù ṣé kàn sán ju ìrìn ìwèrè tó a ti rìn káàkiri lọ ẹ̀yin náà wà àwọn ilé òfò ilé alágbàkọ tí ó ṣe náwó sí pé bí mò ń gbé àwọn ilé tẹ́lẹ̀ lọ fi lọ mí bẹ̀ ilé ìtẹ́nilọ́rùn ó sì dọ̀bà ńlá mu. nógo èrè àlọ́dọ̀ yájẹ̀bù ó lè gbé bẹ̀. kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀. wo mìrẹ́ǹtì tó bá lo oṣù méjì ń bẹ̀ ìyìn rí bó ṣe lè ní sùúrù tó yájẹ̀bù ó lè pa. ẹ̀yin tẹ́ ń sọ ni pé ẹni ò ní ilé yìí ó ní wèrè. wèrè ẹ. èmi alára tẹ wá mú káàkiri náà ṣé mi ní ìsàládùnwò wèrè àtàládùnwò tó bá jọ ń gbé gbogbo ọjọ́ mọ́ pírẹ́mù mọ́ra wọn ni. jẹ́ mú ọ lọ àárí ilé gidi ń bẹ̀ o. agencies ó ṣeé ṣe kí ìyá ìmọ̀ gbàgọ̀jẹ̀ kọ́mọ gbèlè lè yín lọ́wọ́ ẹ mọ̀ bàálẹ̀ ìjẹun bí mo ṣe ń wọlé yìí ó tẹ̀ ń lọ́rùn. ṣé tẹ́ ń sọ fún mi ni pé wèrè lẹ́ni tó nílé yìí. wo ọ ya wèrè ju màálù lọ. alágbàkó lèmi náà ṣé ẹ wá rí tálágbàkó bá ń gbé pẹ̀lú wèrè combination wọn yóò tẹ mọ́ lọ plẹ̀mplẹ̀m ní ẹ jẹ́ lọ plẹ̀mplẹ̀m pẹ̀lú èmi àti ìyá yìí. àánú ẹ ṣe mí. ẹ má jẹ́ káàánú mi ò ṣe yín ó ti yé yín ṣé bí mo ti fún yín lówó agencies. ó ti fún mi 2000 tèmi. àjẹmọ́nú yín nù ẹ má bá ń wálé mọ́ ilé ìgangan ló wù mí láti gbé ọbẹ̀ lẹ́dàá mi mu. ilé ọ̀ràn kò lè bọ́ lẹ́dẹ̀ ẹ̀ wò. tẹ́ bá pelé ní ilé ọ̀ràn èmi gangan ọ̀ràn ni mí definitely ilé mi rè ẹ jẹ́ lọ́mọ rì lásìnú. ọ̀ràn good afternoon ẹ káàsán o. ọ̀ràn wo àánú ẹ ló ṣe mí gbogbo ètí mò ń sọ fún ọ lọ gbalé ọ̀ràn ṣé ọba ọ ni. agencies ẹ sì jẹ́ kí tẹ̀mí ọba mi ná. kọba o. gbogbo àwọn tí wọ́n ń ro aburú rorú wà yìí gbéni àdìdà àwọn eléyìí ò ní kú kàn ẹ kọjú mọ́ ìṣòro ayé ara yín ẹ jẹ́ kémi náà nọ́ọ̀sì ìṣòro ayé ara mi ká ní pé ìyá àjẹ̀bù lónìí léyìí tí ìyá ìbá sì lè gbélé fún mi ẹ fẹ́ mi àti ẹ lẹ̀. mo yọ̀ǹda rẹ. ẹ máa lọ bẹ́ẹ̀ ṣe ń wò mí organize ni kẹ́ ẹ máa pè mí látòyìn lọ every other day I organize. ẹ má yá mi lówó kankan ẹ jọ owó tó bá fẹ́ yá mi ẹ lọ fi jẹun ẹ jọ. room toilet kọ́ ìṣe bí room toilet ni nígbà tí èsì pé wọ́n gbéná sórí ló bá tẹ̀ gbéná sórí bí kò put it down. room toilet yàrá room toilet wọ́n wẹ́n ti tí ọgbà lẹ́nu ẹ káàsán o ẹ káàsán bí o room toilet ẹ káàsán o. ẹ káàsán o. lè sẹ́m béèrè o. lè sẹ́m. lè sẹ́ béèrè o. lè sẹ́ béèrè gàsí àgàmẹ̀ èdè Kòtónú ni àwọn tí wọ́n máa ń kiri ọṣẹ káàkiri àbí orúkọ mi lẹ̀ ń béèrè. ní kẹ̀ẹ́dẹ́gbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo fọ lẹ́ẹ̀lẹ́ o ẹ̀ǹlẹ́ o kẹ́ ń pariwo lọ́tún kẹ́ ń pariwo lọ́sì mo dé jáde mo sọ fọ lè sẹ́ béèrè ẹ̀ ń wá kẹ́ẹ̀fẹ́. lè sọ fọ ìyìn mọ̀ pé ẹ̀ sí ọ̀fọ̀ ni ẹ mọ̀ pinnu ẹ̀ dàkọ̀ ẹ̀ dáríjì mi èmi rí room toilet ni mo sì fẹ́ gbalé ìdí tí mo ti ń kí àwọn èèyàn tẹ́ni tó bá yọjú sí mi ní ìsàbà negotiate ẹ mọ̀ bínú. èmi ń ṣọ̀fọ̀ àbí. mo ń ṣọ̀fọ̀ lẹ́nu rẹ̀ ṣe rí bí ẹyẹ kó ń rojọ́ fàtàfàtà kó ń bẹ̀rẹ̀ sí ní rojọ́ látẹ̀kùn wílẹ̀ mẹ́ni ro òwà bá wíwọ̀n àdúgbò ro òwà òde bẹ́ ò bẹ̀rẹ̀ sí ní rojọ́ òun dàdédé ọ̀rọ̀ ẹ̀rọ alẹ́ rẹ̀ ò bẹ̀rẹ̀ sí ní dalẹ̀ kí n ṣe ẹgbọn náà kẹ́ ẹ mọ̀ ẹ bàjẹ́ wílẹ̀ mọ̀jú wé mọ́ra wọ́n ṣe pálapàla èsì yẹn wà. èsì yẹn wà yìí náà lẹ tún sọ ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹnu rẹ̀ bí àlùkò mo sì ti gbọ́ last week Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú gbó èsì ẹ̀ wà wọ́n kó mi Ìjẹ̀bú ará Ìjẹ̀bú ní ẹ má bínú ẹ dápọ̀ ìforíjì mi nísìnyí mo ẹsẹ̀ rí létí aṣọ́àlì mo fẹ́ gbalé ni. ẹsẹ̀ ń gbé tẹ́lẹ̀. má. ẹsẹ̀ ń gbé àbí wẹ́ẹ́ níbi rome sùn tẹ́lẹ̀ kó ra wá gbalẹ̀ níbi. aláìsopọ̀ náà mo níbi mò ń gbé tẹ́lẹ̀ mo fẹ́ mú fọwọ́ dùnú ayé ìdí tí mo fẹ́ kókó ń bẹ̀ nù tí mo fẹ́ secure lé mi. mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀kan lọ́wọ́ rẹ̀ kí ìdí pàtàkì kan àbí kòkòrò ṣe fẹ́ kókóró níbi rome gbé tẹ́lẹ̀. aṣọ́àlì àìníná níbi tí mò ń gbé tẹ́lẹ̀ àwọn èèyàn wọ́n kọ̀ wọn ì dáwó ná èmi nìkan ni wọ́n ń dáwó ná ọ̀nà àbí òsì dá ẹni fẹ́ mú fọwọ́ dùnú gbèsè ayé rẹ̀ ẹ̀ ń bóyá mo plan mọ̀ pé wọ́n ra mọ́tò lọ́jọ́ ọ̀la ṣé kí wọ́n mọ gbẹ́rù bẹ̀ kò sí ná kí n tó ra mọ́tò káàsán fún àwọn bàjẹ́ lójoojúmọ́ ìdí tí mo fẹ́ pò kí ìrajà mi. èsì náà kò sí náà. o ti yé mi náà ìwé èlé àmọ́ ohun rẹ̀ mi fẹ́ sọ́ọ̀rì fọ. ìfọ̀ bò ó ibi tí mò ń gbé tẹ́lẹ̀ èsì fọ bí abi street karùn-ún síbi ni kì í ṣe ìfọ̀. ṣé kò ní sùúrù kó o lè gbọ́ ohun rí mo fẹ́ sọ ọ́ ṣé o ti níyàwó. rárá o ebe ni ọba ti níyàwó òun ni ó bímọ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi sì sọ ní lebolebo ẹnìkan kan ò bímọ fún mi débi pé bí a ń fún yàn lóyún I kill focus killing the beat. kò dá wáyé kò bá jẹ́ fọwọ́ níyàwó wéde lọ́mọ
ó lè gbé lé mi. Ẹnu rẹ ró jẹ́ fọ́ máa ń sọ̀rọ̀ bó ṣe ń wẹ̀ mo sì lè wá gbọ̀nkàndá sí kí n faradà gbogbo bó ṣe máa ń sọ̀rọ̀. Àtẹ̀mọ́ tọ́nu ní ètò ara wa ní ayé ni kò sẹ́ni tó gbádùn àmọ́ àwọn takùn ní ayé àmọ́ ta mi sí fúnra wa ni èṣù ń gbogbo wa àmọ́ wẹ́ni jẹ́ mọ̀ takùn sí fún wa ni. Ìdílé mi ṣe sọ rẹ fọ mi lè gba ẹni ìbá níyàwó abẹ ní ìbá lọmọ rẹ lé fọ kàn bá kó wọlé kó rẹ pọ̀sẹ̀ kan ilé ìyàgbẹ́ ni àti ikú. Mi sì lówó rí máa fi máa kó ilé ìyàgbẹ́. Ṣé wàá rí pọ́dà kéèyàn mọ̀ ní sùúrù kéèyàn mọ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ fún yàn nígbà tẹ́ kọ́kọ́ sọ pé ṣé mo ti níyàwó àbọ̀mọ̀ mo kọ́ rò pé ṣé láńlẹ́dì yóò sọ́pọ́tì ìgbéga tẹ́nàntì ni sẹ́yìn ọ̀fẹ́ kí tẹ́nàntì ọ̀fẹ́ ìyàwó ni débi tí ó bímọ àṣẹ ń fọ́ fún ọ̀rọ̀ owó sálángá ni bẹ́ẹ̀ ṣe ń wò mí láàrin 3 months mo lè mọ̀ ṣe gá. Inú sì lè máa ru ẹ. Ẹ̀yin ò ní run mí àkàndé èèyàn ni mí. Inú lè ru ẹ. Wàá dẹ̀ máa jẹun. Àkàndé èèyàn ni mo ń jẹun mo mọ́ mu kódà nígbà míì mo lè mọ́ wẹ̀ láàrin 2 months. Àmọ́ tẹ bá pàdé mi ẹ mọ̀ pé ọmọkùnrin ta sánsán dáadáa yìí èmi mọ́rùn dáadáa sáwọn èèyàn. Ó dá wá yẹn mọ́ ọ̀rọ̀ máa ṣe ni wọ́n rìn síkò súnmọ́ bí. Soko súnmọ́ bí. Ìyá ìbáṣepọ̀ wa dá. Alẹ́ ṣe dáadáa. Ìyá jẹun oníbàjẹ́ o. Ọ̀rọ̀ wa bá yẹra. Ó bá yẹra. Wọ́n mi relate pẹ̀lú Ìjẹ̀bú tẹ́lẹ̀ wọ́n sọ pé wọ́n máa yẹra o. Gbogbo ọ̀rọ̀ kò kí ń ṣe lórí alábàáhùn o. Ojoojúmọ́ ariwo wàhálà náà ni o. Ìyá Ìjẹ̀bú. Àwọn onímọ̀ ìjọba rẹ̀ o. Àwa ni o Ìyá Ìjẹ̀bú. Kárìmẹ́kẹ́ yálé Ìyá Ìjẹ̀bú kí ṣẹlẹ̀. Ta ló bí wa ta máa yálé Ìyá Ìjẹ̀bú? Tó bẹ́ẹ̀ ṣé ìmọ̀ pé ọ̀rọ̀ Ìyá Ìjẹ̀bú àti NEPA dàbí sọ́mọ sílẹ̀ a jìnnà síra wa àwa dá yín mọ̀ ṣé láwọn tí wàá dá yín mọ̀ wọn sínú ayé àwọn táwọn wàá dá mọ̀ làwọn fẹ́ lọ jáná wọn báwọn. Ìyá Ìjẹ̀bú ìyá NEPA. Jamu. Ìyá Ìjẹ̀bú. Àárọ̀ la wà. Ṣé ìjọba gan túbọ̀ Ìyá Ìjẹ̀bú? Ṣùgbọ́n mi o. Mo ti gbọ́ fúlọ́ o. Ṣùgbọ́n mo Ìyá Ìjẹ̀bú o. Mú kí wa kú ìpàdé látàárọ̀ àti wà ní general báyìí tá a bá rẹ́ nìkan tó bá lóhun kan àbí méjì tó fẹ́ sọ tó náwó kó jẹ́ ká mọ̀. Èmi lọ́rọ̀ ti fẹ́ sọ please. Mr. Teacher ẹ lọ́rọ̀. Mo kí chairman and the entire executive mo dẹ̀ kẹ́yìn tẹ́ wà ní floor. I am Comrade Jashaolu. I'm an ex-teacher retired. Mo ṣe kó dádúgbò yìí ni ilé mi èmi ni mo kun ilé tí ìkùn tán tí mo kùn ní ààfin yẹn ilé kẹta sílé mi sí kẹrin ṣá woman kan tán pè ní Ìyá Ìjẹ̀bú mo rò pé gbogbo ilẹ̀ máa mọ̀ máa ń kọjá máa ń rí àjọ sọ̀rọ̀ rí brothers in the same caliber mo máa kàn kọjá wọn ní bọ́n bí orí ní bírí kò sígbà tá a ṣe CDA meeting tó wá bírí and that thing is wrong. Èmi kàwé I'm not an illiterate mi ò ṣe illiterate I'm a retired teacher. Báwo ni o ṣe máa wá tájọ máa jẹ́ member CDA tó ní máa wá sí meeting in abroad nǹkan tó máa kàwé èèyàn bẹ́ẹ̀ kún ni pé ó há àwọn olè ó há bọ̀ wọ́n sílé tí wọ́n bá dé ti há bọ̀ olè sílé you know what it mean sọ nípa bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká lọ bá ká invite ẹ̀ síbí tó bá wá kọ́ tó lóhùn wa á jẹ́ wàhálà ẹ má tẹ̀ wọ́rì èmi fúnra mi á lọ bá bọ̀ mo láti jẹ́ kí chairman mọ̀. Comrade èmi náà kàwé because èmi ni secretary ẹgbẹ́. So òtọ́ ni kí wọ́n tó jẹ́ secretary wọn láti kàwé a jẹ́ pé a jẹ́ méjì tá a wà lẹ́nà tá a kàwé nìyẹn. Èmi náà law school. Is that chairman no chairman no law school a jẹ́ mẹ́ta tá a kàwé. ẹ ti ẹ mọ ṣẹlẹ̀ yàrá ẹmọ tó ṣẹlẹ̀. Comrade ṣe rí ọ̀rọ̀ ìyá tẹ́ ń sọ. Ọ̀rọ̀ Ìyá Ìjẹ̀bú dàbí ẹni tó ń dáná nínú kitchen tí nǹkan tó gbé kaná wá ń jóná tí gbogbo ayé ń gbòòrùn ó ń lọ̀rọ̀ Ìyá Ìjẹ̀bú everybody ló ti mọ̀ wá ẹ reason yẹn táwọn náà ṣe pátì pé kó wọn ṣe tiẹ̀ káwa máa ṣe tiwa. Mr. Teacher bí a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ní òfin lélẹ̀ o tá a bá lọ bóbìnrin kò ní wá wọn bí ìyá èrè ta ni ò ní wá kò ṣe ní wá ẹ jẹ́ lọ bá kí lọ fèsì ẹ̀ ó máa wà náà tó ń kó lè sábẹ́ ni tí ò bá ti wá fẹ́ ó lè nìyẹn. Kò sí wàhálà ẹ̀yin nìkan kọ́ lè máa dá lọ máa yan èèyàn méjì pẹ̀lú yín
àwọn secretary àti PRO ẹjọ lọ báyà Jẹ̀bú ń tẹ́ bá wá sọ ẹ wá fún wa lábọ̀. ṣé ká lọ dáṣọ ẹjọ ẹ má bínú o tí n bá dùn máa jẹ́ kó yá wú tẹ́lẹ̀ pé ohun tó ṣe ó wrong. Comrade ha ni kì í ṣe him. Kí ni mo lò ó sí yìí? Ṣé him ni mo lò? Okay, I will tell her rubbish. Nonsense. Any show. Okay, go swallow, please. Yeah. Ẹni bá ti rúfin kó máa pọ̀ jọmọ oníkólóńgbò. Tó bá ń tẹ̀ ẹ́ lọ́hùn ó lè dúró. Bí kò tẹ̀ ẹ́ lọ́hùn ó kẹ́rù rẹ̀ kó máa lọ. Mi ò gbọ́dọ̀ gbé, mi ò gbọ́dọ̀ gbé, mi ò gbọ́dọ̀ gbé, mi ò gbọ́dọ̀ gbé. Ṣebí. Okay, hello, good afternoon. How are you? I am Comrade Ashaolu Ogungbemi. I'm an ex-teacher from Odiolowo Primary School. Mo ṣe kó dádúgbò yìí ni. Èmi ni mo kun ilé mi dé half tí mi ti kun parí yẹn. Àwa ṣe meeting ni mo wá discover wípé onílé kan ilé yìí kò wá síbẹ̀ pé why gbogbo ilé wọ́n dárúkọ ṣe introduction kí ló dé tẹ́ni tó ní ilé yóò wá wọ́n wá ní kò yé àwọn mo dẹ̀ ni mo wá béèrè kí wá why tí ẹ ṣe wá sí CDA meeting just tell us. Ó lè dá wá yẹn kò jẹ́ fọ́. mi ò dá wá àpọ̀tàwá mẹ́ta ni. Ṣé kẹ́ ní sùúrù kẹ́ gbọ́ tẹ́nu kẹ́ fara wọn kẹ́ fi balẹ̀ kẹ́ gbọ́ rí mo fẹ́ sọ. Ó lè dá wá ẹ̀fọ́ wọn wá wọn ṣàyà gbangba aya gidigba wọn ń bí mi léèrè ọ̀rọ̀ rẹ̀ kàn wọ́n. Lórí máa sọ wẹ́ẹ́ náà ìwé ìfọ̀ kí padà lọ bá àwọn ìran ẹ̀ wá fọ kéde o kí ìyá Ìjẹ̀bú ṣe ń wárí mítìnì àbòsí orí burúkú èké ẹ lọ bí wọn ẹ ṣe mi rẹ máa. Stop it please. Ire o. Ó wà ridiculous peter ní padà lọ bó. Ìyá Ìjẹ̀bú. Ìyá Ìjẹ̀bú. Ìyá Ìjẹ̀bú ẹ má fi wálẹ̀. Mo ti sọ fún yín pé Ìyá Ìjẹ̀bú ò ní dá wa lóhùn pé kẹ́ ẹ má jẹ́ àwa. Mo ní Ìyá Ìjẹ̀bú ò ní dá wa lóhùn. Ẹ bọ̀ ó wà ridiculous with my own calibre. Èmi ò kí rin irú ìdọ̀tí báyìí kẹ́ ẹ̀. Okay, anyway, mo tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kíní kan lọ́wọ́ yín. Ó sì rú mi lójú. Ọmọdún mélòó ni gẹ́ẹ̀ yìí? Yìí mọ̀ ṣe gẹ́ẹ̀. Àgbàlagbà mọ́ ni. Níta ni lọ́dọ̀ tí ń lo fi jágbà. Ṣé torí kó kàn ló ra ẹ̀ ń lòkulò? Mi ò mọ̀ rí o but mo ṣe study ẹ̀ yẹn bígbà tí ọkọ misuse ara ẹ̀ ni. Ṣé eléyìí? How old ni lady yìí? Ẹ máa gbọ́. Ṣé rí bó ṣe wà yẹn? Àgbàlagbà ni kò sẹ́ni tó bèrè ọjọ́ orí ẹ̀. Ẹ rí i pé ńgbà tẹ́yìn náà kó dádúgbò wa àbí rọ́jọ́ orí yìí. Ẹ lè má lè bèrè tèmi wà obvious. Èmi ò ń ṣẹ́gbẹ́ everybody. Tó wá káàfin lè mọ ọjọ́ orí ẹ̀ ni pé kò sẹ́nikẹ́ni tó kó wá sádùúgbò wa yìí tá a gbọ́dọ̀ béèrè ọjọ́ orí rẹ̀. Kódà ọjọ́ ọmọ kékeré lọ́kọ́lé sádùúgbò wa àtijọ́ di nǹkan kan náà. Ẹ má bẹ̀rẹ̀ sí máa bèrè age wọn sí. This an insult. Èèyàn ti máa sọ̀rọ̀ èèyàn dẹ̀ máa gbọ́ kàn mí ó dẹ̀ jáde bẹ́ẹ̀. Ẹ wò ẹ jẹ́ àlọ́. Ó ti wọlé o. Nígbà bá dé meeting ẹ lè lẹ́ love service kẹ wá ní ká fi ìhun kún. Ọ bẹ́tà bẹ́ẹ̀ nonsense. Ẹ jẹ́ n bèrè age ẹ̀. Ẹ padà wá jẹ́ ẹ̀yún mi. Mo ṣe máa bèrè because insult ni nǹkan tó ṣe wá. Ó dẹ̀ ti very insulting. Má padà wá síbi. Mo fẹ́ mọ ọjọ́ orí ẹ̀ ò pé. A lọ àbọ̀ ọmọ jẹ́ chairman. Àmọ́ wèrè lẹ́rọ wá sí. Woman yẹn rude. Bàtí mo dán ni mo discover bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí ìgbà tí CDA dì mí lọ́wọ́ mu ni ìfẹ́ bà nǹkan jẹ́ bá balẹ̀ agbọ́n jẹ́. Now mo fẹ́ bèrè lọ chairman. Kí ni reason náà tí àwọn èèyàn ṣe máa ń sọra wọn di àṣẹ má ṣe bá wí? I just want you to answer me. Inú mi dùn ọ̀gá ṣàpẹ́yìn náà tiẹ̀ lọ bá. Ṣé rí Ìyá Ìjẹ̀bú tí ẹ̀ ń wò yẹn? Bá a ṣe ń fomi èlò nìyẹn. Ìyá Ìjẹ̀bú tó pé ilé ẹ̀ tẹ́nàntì olóṣù mẹ́ta lé ẹ̀rì. Kódà ní ìpín lóṣù kan tó bá ṣe ń kó jáde lẹ́lòmíì ń kó wọlé wọn dẹ̀ ní mọ orílẹ̀ tó fẹ́ kó wọ̀. Ìyá Ìjẹ̀bú tá à ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí ó kàn wá gbogbo ilé ayé mọ́yà kankan ni. Imagine. Bẹ́ẹ̀ tó yẹ pé ó ti gbàgbé pé àfọwọ́bá fi sílẹ̀ nílé ayé ní ìbáni ẹ̀jẹ̀ àfọ̀rọ̀ yàtọ̀ tó lẹ́fọ̀ọ́ náà ìjáwọ́rọ̀ ní ìsìn. Hello please. Afternoon. Hello, comrade is here please. Comrade Ashaolu
Ògúngbèmí. Wo ọmọkùnrin rẹ̀ tún ni. Kíde. God bless you. I am Comrade Aṣáolú tí mo kó nbí lẹ́ẹ̀kan. A ti ṣe meeting but bá a ṣe wà ní meeting yẹn mi ò wà comfortable pẹ̀lú attitude ẹ̀ tó lò ń bí. You've been rude. O rude gan o dẹ̀ stubborn. Torí ẹ̀ mo ṣe padà wá. Question ẹyọ kan ni mo torí ẹ̀ wá. Please, how old are you? Torí mo ní láti mọ age ẹ̀. Torí ìyá àjẹ̀bú tó ń pè ẹ̀yẹ̀ bóyá yẹn ló ń deceive agbárí ẹ̀ ló ṣe yín sọ̀tì èèyàn. How old are you, please? Lẹ́nu rẹ̀ kò padà wá. Wà á sọ̀rọ̀ sí ní ṣàkàṣàkà. Ìní bọ́mú rẹ̀. Kò ní bọ́mú fún ọ náà. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? What's the meaning of bọ́mú rẹ̀? Fún mi yẹ kó ń bá yẹ ṣó máa yẹ ẹlẹ́rẹ̀. Aláràkà àgbàrá dáradà. Kò ní yẹ ẹwọ náà. Èmi ló ń fi language yín ṣépè fún. Kí ló ń ṣe léyìí? Ṣé ó ń bá mi ta ni àbò orílì mí ni nǹkan tó sọ? Torí bó ṣe ń ṣépè yẹn náà ló ń smile. Jẹ́ nà sí wèrè wò náà. Ẹ ló ń rádaràda. Ẹ ló àbí kí ló sọ sí i? Wá ń bí Ìjẹ̀bú, ó dà mí ò bẹ́ ẹja mọ́. Ó dà bó kàn smile lásán ni o, orílì mí ni o. Kò ní bọ́rẹ́lẹ̀ ó máa bọ́rẹ́lẹ̀ fún wọn náà. Jẹ́ sọ fact fún ẹ. Má jẹ́ ń pàdé ẹ̀ meeting o. Èmi àti ẹ máa bẹ̀rẹ̀ sí mú kan lẹ̀ torí mi ní gbà fún ẹ. Tó ti yẹ wọ́n ń pè é ya Ìjẹ̀bú ọ̀nà dẹ̀ ṣe bí àgbàlagbà bí arúgbó. O wá meeting wọn á sọ fún ẹ. Wàá jí sọ̀rọ̀ pé èèyàn ti kó dàdúgbò yìí torí mi ò ní gbòòṣì èmi lọ sí school. I'm a next teacher. You are not serious. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Tó bá ti kú. Ó pàrìpà ilé ìwé o ilé ìwé wẹ kẹ́dẹ̀kẹ́. ẹjọ́ ẹrẹ bínú rí n bá ẹgbẹ́ mú gàrí ẹ̀ tó ti ẹja dídẹ ẹdídé nìyẹn rè bá rí yẹn náà ẹ̀ ní mọ̀ sọ fọ gàrí yẹn kọ́ mú yẹn kọ́ fi yẹn pàlábì ṣé ọmọ àmọ̀ sọ fọ gàrí ló ń jẹ́ Ìjẹ̀bú dán. Gbogbo èèyàn yẹn mọ̀ fọ gàrí ló jẹ́ Ìjẹ̀bú. Ẹ máa wo Ìjẹ̀bú tọ̀dọ̀ mi mò ń jẹ́ kiri mò ń jẹ́ ṣìkìnì mò ń jẹ́ tọ́kì èmi gangan mò ń jẹ́ bìrìpò kí n bá tún rí iyàn rèrè nẹ́gùsì nu èmi jẹ́ wo ẹ̀wọ̀ ẹ̀gbọ́n àtàbí kẹjẹ kí n sọ̀rọ̀ ọkùnrin ẹ̀hún ìwọ̀n ẹyẹ bá jẹ́ òun ẹyẹ má gbé fún o ẹ̀m kò gbólùsọ̀wọ̀ ẹ̀m kò gbólùsọ̀rùn ọ̀tẹ̀nátì wọ́n sọ owó le ẹ jẹun sẹ́nu ẹ̀kẹ́ jẹun jẹ́ gidi ẹ má máa kọ́ sọ́fọ́ gàrí nígbà gbogbo náà rọ̀ náà sùn lálẹ́ ojú ẹ má máa wò báyìí. Kọ́lá. Ẹ Kọ́lá. èmi jẹ́. Mo sọ̀fọ̀ mo kó góòlù rọ̀wọ́. Bẹ́ẹ̀ni. Mo kó rọrùn. Ìjẹ̀bú ìbá wà kó ń ba lẹ́ṣọ́ ẹ̀ ṣèjẹ̀bú gidi. Dédé ènìyàn ẹ̀ mọ̀ yẹn. Ẹmú mi rántí yẹ ẹni. Kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ẹ̀wẹ̀ tó kí lẹ ń ṣe lókun òpó tẹ fi dògò ọgọ́ sọ̀nà ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ tó pápá Ìjẹ̀bú lélẹ̀ ọmọ alárẹ̀ ẹ̀jẹ̀ kan ti pè iyán. Ìyàwó ẹ kásán. Ẹ kásán. Ẹ padà. Ẹ bọ́lẹ̀ gbára yẹn. Ẹ sọ ọ́nà. Bẹ́sẹ̀ ń lọ, bẹ́sẹ̀ bèrè. Ẹ̀gbọ́n wa la wá rí. Ẹ̀gbọ́n wọn. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbọ́n ìṣe gbèrìbé rẹ̀ ń wá. Gbèrìbé Gbàdà ẹ̀gbọ́n wa Gbàdà lábẹ́rẹ́. Kọ̀pẹ́ tí wọ́n gbalé sí àyín yìí. Gbàdà. Bẹ́ẹ̀ni. Gbàdà. Kẹ̀bá tí wọlé yàrá rẹ̀ wà lápá ọ̀tún yàrá rẹ̀ wà láàrin méjì. Bẹ́ẹ̀ni wọn orí yàrá Gbàdà. Ẹ ṣe ìyàwó akẹ́pẹ́ ẹ wọ́n bínú mo kàn fẹ́ bí léèrè béèrè kan ni ìjọsẹ́ ẹ tan mọ́ àwọn ẹbí alágbẹ̀dẹ rẹ̀ tẹ́rẹ́ pé irin lẹ̀ ń rọ torí gbogbo àwọn oògùn mọ́pa mi tẹ kó sọ́run kò yé mi. Irọ́ góòdì ni wọ́n ń ta. Kí ló pè? Bẹ́ẹ̀lù rẹ̀ dákẹ́. Mo béèrè ọ̀rọ̀ ṣé kó jẹ́ kí n fún létí rẹ̀. Bẹ́ẹ̀nu rẹ̀ ṣe rí. Ọmọ mi alálùbáríkà wo ṣe àwọn Yorùbá fọ ẹni ẹ bá béèrè ọ̀rọ̀ òun rẹ̀ ò fẹ́ di rẹ̀ gbọ́. Sórí irun rò béèrè lọ́wọ́ mi yẹn nítorí fọ iye rẹ̀ rè bí ẹ ẹnẹrú rẹ̀ kò ń bàjẹ́ fọyé rẹ̀ onẹrú rẹ̀ ni wàá mọ̀ tí mo rí mo kó rọrùn. Ọ̀nà ni ẹ ṣe
ṣé mọ̀ pé ní ilé wa àwa ò ní ewúrẹ́ Wizkid ìyá tiwa sì ṣe ewúrẹ́ Wizkid débi tẹ́ wọ́n kó gbogbo ẹ̀ ìyá wa ìkan kì í yọ ṣéènì apá báàgì kan fi sọ́run kan mọ̀ parọ́ pé a lo góòdù. wọ́n sọ yìí ń bí. iṣẹ́ dá o ìyá àti iṣẹ́ ẹ̀ dá tó bá jẹ́ fọ́ wọn fowó tọ́ wọn yé wọn olówó ra góòlù òwò amúkọ̀ọ̀kọ̀ rọrùn wọn ẹ má mọ̀ tí mò ń rò ń jẹ góòlù àmọ́ nítorí fọ́ yé wọn wọ́n nírúkún ibà ẹbí wọn aláràkárí wọn wà ìdí rẹ̀ yẹ kọ́ fi mọ rẹ̀ ń jẹ góòlù. ẹ má bínú yé rẹ níbi èyí má bínú ẹ dàpọ̀ èmi wà ní gàràjì lọ́dọ̀ yìí. wọ́n lè mọ̀ ẹ lè mọ̀ bọ́ọ̀rẹ́ lè mọ̀ góòlù rọ̀ ń pèrè orí ṣẹ̀kẹ̀rẹ̀ márùn-ún owó dé ìbéèrè ń ba kọ́ọ̀lù kan bá rí mọ́mọ́ fọmọdé owó rẹ̀ lára kan ṣe wà. Bẹ́ẹ̀dà àwọn ewúrẹ́ wa béèrè rẹ o. Ọlọ́run ní sáwà lé ewúrẹ́ lórúkọ Jésù ewúrẹ́ ní mọ́ mi ewúrẹ́ mi ò ṣe ewúrẹ́. Gbàdà ìyàwó àtọmọ ló sọ mi fọwé nẹ o pé sọ mi fọwọ́ nẹbí òkú ọ̀gá. ẹ ń fọ́ fún un lé mi. bọ̀dá mi máa fọ́ o. ní fọ́kẹ́. Àgbàdà ẹ ṣàkó àtìlé bọ́lé ẹ kú náwó. àwa nù. ẹ kú nára ẹ kú gbogbo ẹ mo tiẹ̀ fọ̀ fún kọ́lọ̀ tẹ fi kun inú ilé ṣàṣà ní ọkùnrin bọ̀yì tí ì ṣe pé blue ni wọ́n fi kunlé wọ́n ti wá lẹ newspaper sí àmọ́ ìwà gba ní kọ́lọ̀ black ẹ wá kun asbestos yín white. kì í ṣe black rèé. nígbà tí ọkọ̀ kọ́lọ̀ ń sùkú. tí bá tún fẹ́ kọ́ kọ́lọ̀ nǹkan kí leléyìí tẹ́ bá fẹ́ sọ kọ́lọ̀ nínú kèrè yọ̀ ń kí mi kì í ṣe black rè. ṣọ́ra kò sí nǹkan tí èyí rẹ̀ ó ti yọ báwọn mẹ́ta wàásù lábòlí kí ń wo ròdù tẹ́lẹ̀ kó tó di pé àwọn tó ń tàbòlí kí ń fi àwọn èèyàn mọ̀nà pé ọ̀nà ti dín wájú ọwá gbọ̀nà báyìí iṣẹ́ tó ń ṣe tán fi ń rówó ní ìsinú àbòlí kí wọ́n kàn fi ń bojú ni jẹ́ kó rí rẹ̀ kó pé kò sí nǹkan tí èyí rẹ̀ o. ẹ wo bọ̀dà rẹ̀ ń gò ní sọ̀rọ̀ bí ọ̀rọ̀ wà ẹni kíni ẹ rí pélé ti wálẹ̀ tán ni ṣé nígbà tẹ́ rí nígbẹ̀yìn ṣé bó ṣe rí èyí ni ẹ rí pé tó fẹ́ kàn dodo ni sórí ìgbà tó bá fi ń bu wa ń ta. kì í ṣe pé àpò abúlé mi wálẹ̀ ni. àpò abúlé wo lọ wálẹ̀ sọ́ọ̀ṣẹ́ ń yọ lójú mi ni tí àbólúwẹ̀ náà mójú kú. káàmì ẹ̀ ń bẹ̀. Gbàdà. Yàwá. Gbàdà. Pẹ̀lẹ́. Alágbára gbàgàdà. Bí agbada gàrí gbàdà. Ṣé wà pa? Ẹ kú àlejò. Ẹ ti gbọ́? Kété tí mo lálejò, èmi náà kàn fẹ́ kán sinmi díẹ̀ ni kí wọ́n á mú wọn bá yín pé láńlẹ́dì mi rè o, àwọn àlejò mi rè kán lè kí yín kán lè yọmọ yín kẹ́ lè mójú ara yín. Àmọ́ tẹ́ ti gbọ́ náà ẹ ṣeun. Wọ́n lè sọ mi fọ àbúrò rẹ̀ ráwọn wà. Àwọn àbúrò mi ni ẹni mo pè ń kókó kan bọ̀ ní ayé pé ilé ayé dùn kété tí mo sì fọyàn lẹ́ẹ̀ báyìí bọ́ ṣe ń mu ní kọ̀ọ̀kan nù ẹ rí i pé kan pupa ìkan dúdú bàbá àti ìyá náà péjọ àwọn àbúrò mi. ṣé o ti sọ wọn fọ wọn lè sùn bẹ́ẹ̀. wọ́n lè sùn bẹ́ẹ̀. wọ́n lè sùn bẹ́ẹ̀. pé wọ́n ní sùn bí. wọ́n lè sùn bẹ́ẹ̀ o. kí ló dé. àwọn lè sùn bẹ́ẹ̀. sórí bẹ́ẹ̀dì ni wọ́n fẹ́ sùn tí gbọ́dọ̀ ni wọ́n fẹ́ sùn àwọn àbúrò mi sì ní. Gbàdà ìwọ náà mọ̀ fọ àlejò lè sùn bẹ́ẹ̀. ọ̀rọ̀ láti ẹ̀ ń sọ lọ́wọ́ àti sọ̀rọ̀ níbi sùn ọ̀nà ó sùn tẹ́ fi kànlẹ̀kùn tá a fi bọ́ta à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. ó máa sọ̀rọ̀ àlejò rọ́wọ́n àbúrò rẹ̀ rẹ̀. àbúrò àlejò ni wọ́n ń sára bí. àlejò rí wọn wà ṣé o máa lejò o máa lejò. àwọn àbúrò mi. àlejò ṣé o máa lejò wà ṣé o máa lejò lọ. nígbà tí mo yẹ sọ yọ ń ta àwọn àbúrò tèmi ò lejò wà o èmi wọ́n wá wọn sì lé mi wá gan wọn wá kì mí sílé ni àwọn àlejò lejò wa wọn máa sùn bí sọ máa sùn bí èlé dàwó èlé bọ̀jẹ̀ wo èlé tìkọ́ o èlé rírọ́ tiẹ̀ ẹ má fa wèrè lọ́yàn o ẹ má fọwọ́ lára ẹ̀ lápàtẹ́ mi o kó kálukú di apàtẹ́ rẹ̀ mú wọ́n sọ fún mi pé mi mo kò wọ́n wálé ayé wáyé dùn ẹ̀ ń bá mi sọ pé wọ́n lè sùn bí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sùn èmi bọ̀jẹ̀ èlé dàwó èmi dàwó èlé bọ̀jẹ̀ náà àmọ́ kó kálukú fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé o kí wọ́n rí ọmọ sẹ̀lẹ̀ nù lé yìí o. ẹni rè bá rún sọfọ òun náà igẹ kó má kọsọ kiri kó má làwọn sọfọ igẹ yẹn ẹ ṣe nọtí lọ́dọ̀ ẹni o. igẹ ọ̀dà kankan gbẹ́ni bá ní igẹ bíi ẹ̀yìn the viper banza kìí daniel ọ̀gbẹ́ni tó máa rí stainless cup tó fi mu àgbo 20 naira tó bá rí bọ̀ nígẹ yóò máa yá káàkiri bíi white bread. àmọ̀ nfẹ́ kó wọ́n ti sọfọ ikán bá gbé kúrò níbọ̀kan máa gbé sí.
ọ̀gbẹ́ni ẹ̀ ń ṣèdè kan náà kò ní tí wàhálà wa ṣẹlẹ̀ kí mọ̀ gbọ́nà ẹ̀yin méjèèjì jáde o babaláwo ni wọ́n sọ pé kò ní burú sísí ká mọ́ níbi kan gbé kọ̀ tó bá di wàhálà tán ibi tí wọ́n gbé kọ́ gan yóò yà bọ́lẹ̀ ni. ohun gangan rè di fárọ̀rùn mi là ní bàbá tí kò lọ́rùn bọ̀ lẹ́wọ̀n kó gbé níbẹ̀ èdè ti dáhùn tó sọ́fọ́ gbé lọ́jà gbé sọ́jà òun rè jẹ́ fàdífàlà. ọ̀gbẹ́ni kí ló ṣe pé everything ọ̀run mi là lè máa ń di everything lé lórí àwòdì tí ń dábàá tiẹ̀ lọ́rùn sẹ́rọ̀ kó bá yóò lose guide ni kọ́mọ́ntì ọ̀sẹ̀lẹ̀ ní next Thursday ni. ẹ jẹ́ kí babaláwo lámọ̀ sọ̀fọ̀ babaláwo rè máa ń dífá ọ̀rọ̀ ọ̀run tó ń jẹ́ kiri kó mọ̀ sọ̀fọ̀ àìkú ń bọ̀ náà lọ́jọ́ kan. ọ̀gbẹ́ni ẹni tí ó bá fẹ́ kú kọ́ wá tẹ̀lẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ní o kọ́ mọ́ tẹ̀lẹ̀ ń tẹ̀kútẹ̀ bí èdè bẹ́ẹ̀ òtẹ́rẹ́ omi ayé ilẹ̀ yọ. ẹni rẹ̀ bá mọ̀ kó mọ̀ sọ̀fọ̀ ilé ayé kẹ́kẹ́ ń ra. ibùn kí ilé ayé gan kó gba kẹ̀lẹ́kẹ́lẹ́ kó gba kẹ̀lẹ́kẹ́lẹ́ tó bá tẹ̀ kẹ̀lẹ́kẹ́lẹ́ àwọn nǹkan máa fi wèrè lọ ẹ́ tó bá ti gbà lọ́wọ́ wọn ó ti di wèrè wọn nu. lè sí ń pariwo bàràkà níbẹ̀ yẹn. ẹ lé wèrè bọ́lẹ̀ pápápá. ọyẹ kù 100. ẹ dákun bùrọ̀ àgbàdà ṣé èsè pé wọ́n ń di láńlẹ́dì yín àbí kí n tiẹ̀ pẹ̀lú pé àlejò wálé afẹ́sùn àbáfẹ́sùn. wọn ti ẹ̀dì èdì ní kankan ẹ̀fún times èdì ni sí kóòtù àṣìṣe wọ́n fẹ́ ṣìṣe ni mo rò pórí wọn bu. tẹ́lẹ̀ tó bá ti ń gbórin ṣoṣo ń dì tí wà rẹ̀ sí ìjọ mẹ́rin tí wọ́n ń dì odidi máa di òní wọn náà rọ̀ rẹ̀ fẹ́ẹ́rí ní tó ṣe yìí òṣì náà máa ń pè àmọ́ mo ń wò pé ká fún un lónìí kí lè oṣù káwọn tí ó ṣẹlẹ̀. ẹ wo irú ọkàn tiwa ni pé ká bá ń ṣe tó bá sì dalẹ̀ ká máa lọ ṣùgbọ́n ìwà pé ó ya wèrè tó fẹ́ máa wu á wà sùn dàárọ̀ la a fẹ́ wo nǹkan tí ó ṣe. àwọn á ṣe Christmas àti New Year bí á ṣe Easter gan lórí aṣọ bí lè ya gan bá tún bá wa á ṣe. lórí aṣọ kan tó mú wáyé. yín aṣọ. bíbẹ̀ mọ̀ pé mi fẹ́ wàhálà àmọ́ mọ̀ fún kó mi dáná lóòótọ́ ọjọ́ kan lèèyàn máa ń kọ̀ tó bá gbómi kaná èmi náà bá tẹ̀ bá o ìyá yìí tó bá tán mi ń sùúrù ojú yóò bò ó pé bẹ́ẹ̀ mọ̀ mí èmi ì tètè fa wàhálà àmọ́ tí n bá fa wàhálà báyìí kì í tán bọ̀rọ̀. irọ́ bọ̀dá mi ló tẹ̀ ń sá fógun arógun mọ́ ti di nìyí ẹ sì mọ̀ pé tó bá ti di gbé ọ̀rọ̀ jà báyìí nìsín ẹ mọ̀ pé mi náà kẹrẹ̀ ẹ jẹ́ kí ìyá yìí ọmọ ẹ já tẹ̀ sí lójú. ẹ ǹlẹ́ bọ̀dá jogun omi ẹ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n jogun ó sinmi èmi ò sìn bẹ́ẹ̀ àmọ́ tí wèrè náà bá dé lẹ́yìn mi síbẹ̀ ni pé mi náà lùwèrè. ẹ wo gbogbo tèmi sá mọ̀ ni pé ìwọ sí eléyìí agbọ́dọ̀ kọ́lé ni. èmi náà fi gídígbò tó dàgbà. Kọ́lá ọmọ alẹ́ ilé rẹ̀ mo fẹ́ kó ọmọ alẹ́ ilé rẹ̀. mi lọ kéde. mi lọ wíìlì mo ti dé bíi mẹ́sùn. wíìlì sùn ìbí. ilé mi rà. kó o bá sùn ìbí ṣé máa dàtọ̀ lé. ẹ dàtọ̀ lé mi kí lẹ̀ wọ́n máa wẹ̀ mi lọ bíkíbí mo ti gbẹ níwá ìbéèrè mẹ́sùn rẹ̀ má ṣe. ọ̀la a máa lọ ilé rẹ̀. mi lọ. a máa lọ ilé rẹ̀ o. ẹ̀gbọ́n mi lọ. má múnú bí mi o. ẹ̀bùn mo ti múnú bí ẹ mi ò bá fẹ́ ṣe irú fẹ́ ṣe mi lọ. ṣé máa pa ẹ lóru. ẹ pa mi lóru ẹ pa mi rún ẹ bá ti ṣe rẹ. ẹlẹ́bọ̀dé. ẹlẹ́bọ̀dé. ẹgbọ́ túlétúlé o. alábòsí rẹ̀ mi lọ bíkíbí. ènìyàn ṣe bí Ọlọ́run ọba. gbàdà ṣé wàá lè jọra ìjọ lọ ni. kí ni ṣe ìyá yìí ti ń pariwo bí ajé ilé kù báyìí kí ló ti ń ṣe dáadáa àdábà yìí nìsín. ó fẹ́ tẹ̀ ní kì í ṣe wọ́n fẹ́ tẹ́ nìkan wọ́n fi àtẹ̀tẹ̀ di torí alábùkù ni wọ́n alẹ́ òní láti gbẹ̀yà àyà wọn ẹ jẹ́ olórí burúkú èmi ò mọ iye ẹyẹ tán ní sọ́fẹ́ lẹ́yẹ tó mẹ́rin àwọn táwa ní tátìkì wa nìkan sí. ó ń ṣẹnu lé. sọmọ tí ń ṣe mí ni pé gbogbo ariwo olórí burúkú tó ń pa yìí àpọ́nlé tí mò ń fún wọn torí wọ́n jẹ́ láńlẹ́dì ni o bí ọjọ́ bẹ́ẹ̀ mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ mọ̀ mi pé ń gbàgbọ́. ẹ wo ta lẹ̀ ń pọ́nlé nígbà tẹ́lẹ̀ ń pọ́nlé tí ọ̀pọ̀ra rẹ̀ lè ń kọ́ ìyá ilé yìí kò fẹ́ràn respect o ẹ já bá wí tààrà ni o kò respect ara rẹ̀. ẹ gbogbo dáhùn ẹja lọ gbé yáyà rẹ yìí ráyè. ẹ̀yin ọmọ ẹ mọ̀ kẹ́ wọ́n ẹja gbọ́. àwọn kẹ́yìn ń fẹ́ kọ̀rọ̀ sí i lẹ̀. ẹ ṣíwájú tó ẹ̀yìn lẹ̀. ojú ìjà ìjà o. àwọn máa sọ fún fọlá gbariwo ni wọn pa láti ẹ̀rọ. ẹ sì fún mi ìsinmi kọ́ lọ lè bá fẹ́yìn náà sinmi. ẹ wá pé gbàdà bí gbàdà ìpè ìbàdà àmúdá ẹ dákun kẹ́nìkan kọ́ máa rò kú sí mi o kí ló dé gan-an ẹ má fi bọ́ ṣe celebrate òkú ká máa fi pè mí bọ́ta o ẹ sọ ayé o ẹ sọ ayé kọ́ lọ́wọ́ sọ mi o ẹ lè fi wá yín pamọ́ lọ́dọ̀ àwọn àlejò. jọ àwọn àlejò mi sọ yẹ fọkọ máa lọ. mi sọ fún pé kọ́ lè lọ. mo sì fọkọ máa lọ wọ́n lè sùn dé. mi sọ fún pé wọ́n máa sọ bẹ́ẹ̀. wọ́n máa sọ bẹ́ẹ̀. gbàdà mi fẹ́ wàhálà o mo sọ ẹ tẹ́lẹ̀ kọ́ ọ́nà kúwọ̀lé o. ẹ ṣoore kí ló dé wọ ilé ayé gbogbo tó mọ yín láyà báyìí aláàlì rẹ tẹ́fà 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 gbẹ́gbùrú gbàjà wọn ò ní sí yín síta gan wọn lè jẹ pé igbó lọ́gbọ̀n gbé igbó wọn lọ sí yín sí. àti pé ẹ̀gbọ́n mi ṣé yàrá ni wọn la wà ni ṣé bí yàrá ẹ̀gbọ́n mi la wà ló tẹ̀ ní yàrá náà. ẹ̀gbọ́n ta ilé ìgbésẹ̀ wà gbàdájọ dúró ná ní kò gbàlè lọ́wọ́ mi
ṣé mo sọ ẹ̀fọ́ mọ́ tàlẹ́ rẹ̀. ẹ ṣé mi náà ti wá fi rìsíìtì hàn yín pé ẹ wọ rìsíìtì ilé yín tẹ̀fìtà fún mi lélẹ́yìí o torí wọ́n mọ wíwú ẹ̀ mọ wíru ọ̀rọ̀ kékeré ń tún tẹ̀ kẹsẹ̀ lórí sókè ẹ wá mọ́ bàbá ẹ̀ ń dúràjẹ̀ kí ló dé gan-an. mo gbalé odò ogun mú mi lọ́wọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀. wá sọ mi ìdí ro máa fi fọ̀fọ̀ kán àbúrò rẹ̀ wá rí bí. kí tiẹ̀ ni wàhálà ilé ayé yín náà bẹ́ẹ̀ là ń bọ̀ lẹ́ẹ̀kan lẹ sọ pé àwa ọmọ ewúrẹ́. ìyá ìtìpé ilé wúrẹ́. ó sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀dákẹ́dà tó pe àwọn àbúrò mi léwúrẹ́. wọ́n sọ fún ọlọ́run ṣe wọ́n ní dọ́ọ̀gì. ọlọ́run ti ṣe yín ní ewúrẹ́. ẹ̀ tí wọ́n ní jẹ́ ewúrẹ́ gidi. ewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ ni wọ́n jẹ́. àbí àgùntàn jẹmọ̀jẹmọ̀ àwọn àbúrò tèmi di goat great of all time tó lè rẹ̀ gbọ̀ngàn yìí kéé bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìwà mo pariwo òsì ẹ kàn la patẹ́sán dànù ṣé yàrá yìí gan la wà ní àbí kí ló ní tí wàhálà yín wà pọ̀ tó bá tẹ wá ń wó. mo lálejò for the first time ẹ fún ọlọ́wọ́ sọ ẹ tẹ fi wáyé pamọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní wọ́n rọ̀rọ̀rọ̀rọ̀ ìwà burúkú tẹ fi ń àtàkì àwọn èèyàn ẹ àtàkì mi rí o àmì lè tẹ́lẹ̀ ṣe yìí egun ẹja ni mo ha yín lọ́rùn. bẹ́ẹ̀ ẹ lè pa mí. ẹ̀yin lẹ́ ṣe máa kú ṣe máa kó lọ. mo ré ikú kété lórí àwọn àbúrò mo ré ikú kété lórí wọn. ẹ̀yin lẹ́ máa pinra yín lẹ́mìí. ẹ̀gbọ́n mi ó ṣe ti wá dà fún nǹkan ṣe yìí àwọn òpé káwá bí kásìmọ̀ lọ lálẹ́ ni ṣùgbọ́n àwọn lọ lálẹ́ mọ́ ayé rẹ̀ ọjọ́ àlọ́ lálẹ́ mọ́ á lórí di ọ̀sẹ̀ kan láàyè kò dẹ̀ sí gbogbo kò sí bàbá láyà alájà alálọ́ọ̀lù tàbí alẹ́ ìjọ lẹ́nu sọ o sọ ká lọ ní ọjọ́ òun lọ sọ ká lọ. a ní ká lọ lọ́sẹ̀ kan. ọ̀sẹ̀ kan ni kí ni ibi láti ṣe Christmas. ìrọ̀ àti apẹ́gbọ̀n mi dé ó là àyàfi tí ẹ̀gbọ́n wa bá dé ká máa lọ lọ́kù ọ̀yà kò ní sọ bẹ́ẹ̀. fún pẹ́ pọ́n mi léwu ẹ̀yin sórí burúkú ẹ̀yin jẹ́ ìbàjẹ́ oníwájú yóò ní kẹ́yìn ẹlẹ́yìn náà sì ní síwájú fún pẹ́ àbúrò mi pọ́n mi lé lójú àwọn ìyá àgbà kan yìí oṣù kan gbáko lẹ́nu kò sì sí mímì tí ó mì yín wò. ẹgbẹ́ mi lẹ́sìn pẹ̀pẹ́ sáìsì kẹ́rẹ́ àjọ wọ̀ máa wọṣọ yín. máa wọṣọ mi. èmi náà yà sọ. irọ́ máa yà sọ. máa wà sọ ọ̀kà ìkà burúkú tí wọn bàtà kókó kan nìyá yìí ìlà wò kiri kà fún bẹ́ẹ̀ ni mo sọ fún yín. gbàdà lẹ́nu rẹ̀ kọ́wọn àbúrò rẹ̀ bá sọ fún wọn ní lọ́lẹ́rọ̀ ṣọ́ máa lọ lélẹ̀. ṣọ́ máa lọ lélẹ̀ o. ṣé máa lọ. ṣọ́ máa lọ lélẹ̀. tí máa fọ́rọ̀ lé wẹ́. ọ̀rọ̀ máa gbé wẹ́. ẹ lọ tọ́lá àwọn àbúrò mi lọ sógun ẹ tó nísìnyí mọ́lá tó ń lọ. tẹ́lá pé òṣèré tí wọ́n máa jáde sí yín tán ṣé ẹ máa bẹ́ẹ̀ ní mọ́kọ́ wọ́n máa ń kí ẹ bẹ́ẹ̀ ní pẹ̀lú òrò ní tọ́ba ìṣẹ́yìn òrò máa fi òrò bàjẹ́ yín jẹ lọ́rùn. ọwọ́ ni labalábá fi jáde wọ̀gbọ́ àtòrò àti òró àti òróró wọ́n fi bàtí jẹ. ojú rẹ máa bó. ẹni ò tí sọ pé lórí àti làágùn yìí. ojú rẹ máa bó àbúrò mi sọ fọrọ òun gbálẹ̀ ní kò fẹ́ pè mí lẹ́mí ṣì mo lé dànù. àbúrò yóò lè lọ gbàgbà prosperity ni àwọn wá já òròjọ àwọn family yìí lọ àbúrò yóò tẹ̀sí wèrè yín lé lọ wèrè yóò tó nǹkan kan kò sígbà tí láti bẹ́ẹ̀ dé láyé àtọ̀tá mi o àtọ̀nínú rẹ àtẹ̀ntọ́ fẹ́ mi àtẹ̀ntọ́ fẹ́ mi happy birthday long life and prosperity ọwọ́ àná ọ̀rọ̀ mi sá for the fact pé abínú ẹni wish mi long life and prosperity máa láàjì mọ́ yín lọ́wọ́ máa lọ́ǹgì mọ́ yín lọ́wọ́ máa pẹ́ kú. oore máa lè wẹ́. ẹ bá fún mi kókó yàn do you want to break àkókò yàn ẹ bá fún ọmọ mi ní kókó yàn ọgbà ọlọ́yà. èmi ni mo mọ adúrúkúlù sọ tí mo lò kó tó di pé kí ní jáde. wọ́n aṣọ tán ní rẹ̀ ń bì ògiri létí ojú tí mi kọjú sí ọ̀la. ẹ̀gbọ́n mi fún ọkọ tí yà ń ṣeun tó ń tìṣẹ́ kí àyàbúrò mi wàhálà yìí máa ń láwọn. má lajà wọn. ẹ jẹ́ máa nà wọ́n. ẹni tí ó kù tó ní tọ́la ni tí ìrù rẹ̀ bá sùn lè yà yìí wọ́n fa òkú rẹ̀ kó mo mọ̀rú wọn hálù. má bínú gbọ́rọ̀ sí mi lẹ́nu jọ ẹni tí mo ní kọ́ ọmọ ṣe mọ́ sọ̀sì ń ṣe ni sọ̀sì ń fi àwọn arúgbó ni. àwọn ni yọ ayé. tó bá ti ra pẹpẹ súpù fún mi sí i yóò là gbogbo ẹ lẹ́yìn. mo ti ní kò dẹ̀yìn lẹ́yìn arúgbó. ẹ má jẹ́ ń dẹ̀yìn. irú ọpẹ́ wo ló wá bẹ́ẹ̀ kí n dára yẹn. ọpẹ́ gbogbo ọjọ́ ni. adúpẹ́ bẹ́ẹ̀ ni máa rè adúpẹ́ fọlọ́run ọba. tí ni wọ́n bá ń dọ̀jù ìyá àwọn orogún ti wí ni wà ní. ṣé máa parọ́ fún yín. ṣé ká kí ni. àlejò kúnlẹ̀ gbogbo wòlé tá a ṣe tá a fi gbálẹ̀ lọ́wọ́ ìyá jẹ́bú yìí a pàrọ̀ kọ́ lé ìlàdúgbò yìí ó délé àwọn apá ilé àwọn gbàdá gbàdá dápá apá di gbàdá. adúpẹ́ bẹ́ẹ̀ ni máa rè adúpẹ́ fọlọ́run ọba. mi kò dá wá o àdúrà o Àbíkẹ́ kí wọ́n mẹ́rù kú ọmọ o kí wọ́n mẹ́rù kú ọkọ o kí wọ́n mẹ́rù kú àbúrò jọ ẹ̀gbọ́n mi ẹ̀mẹ́pì ẹ̀gbọ́n mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa dọ̀ ọrùn ẹ̀kẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ dọ̀ ẹjọ́ kíndé gangan ìjẹ́ lọ́wọ́ dídí ará ilé ọmọ máa wọ́n sọ fún àwa Ìjẹ̀bú àkànra ṣé àkànra ni àwa Ìjẹ̀bú ìjẹ́ lọ́wọ́ ṣé a máa ń bá ènìyàn mọ́ra a máa ń kó àwọn ènìyàn mọ́ra kó sì yíbò àkómọ́ra
kó ṣe Haúsá dédé òyìnbá máa kó mọ́ra ibi ilé mi bó ṣe forí lẹ̀ kó tó sọ fún bẹ́ẹ̀ sí tọ́ ojú àwa láti kékeré àìmọ̀ mo ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ tèmi yé mi o mo ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ tèmi yé mi ìkíṣùwọ̀ ọmọ bá jẹ́nà ikú má jù ẹni ẹni bẹ́ẹ̀ dẹ́m ṣe ó ti gbẹ ní dẹni kọ́lẹ̀kùn mọ́ àwọn tẹ́nàtì lórúkọ ẹ̀jọ̀ ibi tí wọ́n sì ṣe rà ẹ̀tọ́ wọn náà wọ́n ti gbàlè náà wọn ẹ̀jẹ̀ yẹ kọ́ live life wọn let the poor breathe. Let the poor breathe. Ẹ ṣe mi ẹ nílé mi. Náà iṣẹ́ nílé wọn ẹjọ́ ṣé wọ́n sanwó ilé dán? Wọ́n bá ilé náà wọn kọ́ ló sọ fún ẹ sign agreement converse ń gbélé kí láwọn kọ́lẹ̀kùn mọ́ ẹ lórí. Kan bá sanwó lé mi. Ṣé mi wà lẹ́tọ̀ọ́ láti lọ kọ́lẹ̀kùn lásìkò ìbáwò mi? Àsìkò ẹjọ́ ṣé ẹ rí iye wọn àbí ẹyẹ rí aya wọn àbí àbúrò wọn jẹ wọn? Èmi rí mo nílùú. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́ọ̀rẹ́ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ lu àwọn eré ń bá ṣé bàlàbàlà kó ń fọ́ ìbọn náà ti sálẹ̀. Oníjàsẹ́ títí tí o kí mọ́ tó gbàdánù ẹ mọ́ wẹ́ẹ̀ ṣé o. Yes. Ẹ̀tọ́ wọn náà nẹ́nẹ̀ ọ̀dà mo lè sùn léwu ẹ̀ mo lè sùn lé mo lè jẹun níbẹ̀ máa jẹun lọ́dọ̀ rẹ̀ kẹ́yìn fọ́ọ̀gù náà sùn lè má ṣe fi jáde kẹ́yìn ó sọ fún igi gbígbẹ́ máa wo ẹ wò tútù lè wò kẹ́yìn ṣe ìrìpò máa jẹ́ ìrìpò kẹ́yìn ṣe kọ̀kọ́rẹ́ máa jẹ́ ìrìpò máa jẹ́ kọ̀kọ́rẹ́ ẹ̀sìn náà ṣe nọ́dọ̀ ẹ̀rù kẹ́jọ ṣe ẹ̀ náà kọ́ tún pé ẹ̀bà tó ń jẹ́ gùsì lé. àjèṣí kò jẹ́ kó gbà ń lọ. dídí náà wọ́n máa bá yẹn sọ. Ìwé ń fún ọ tẹ́nàntì mi ní lífà nù lé. Ẹ jẹ́ kí n fún ọ ní lífà mi ní lífà boy ọmọ Adésọyà. Òde pèrè ẹ lábúrò mi wíwẹ̀ ẹ̀rọ kan oríwọ̀ wà wẹ́ mi ṣe yàn. Ṣé kí n pè ẹ̀ máa wà kí n jẹ́ sọ̀rọ̀ àbúrò mi jẹ́ mi lè bọ̀ ẹ sọ̀rọ̀ dán. Kí bá mi sọ? Mi lè bọ̀ ẹ sọ̀rọ̀. Kí bá mi sọ? Ẹ wo kí ẹ wọ́n sọ fún ọjẹ́ ní dédé ń rà mú ilé ayé vanity support vanity o. Ẹ má gbìlẹ̀ ayé ráyà o. Kò jẹ́ fòye kó máa gbèjà mi kí bá ń rí ẹ lọ́tún kí máa rí ẹ lọ́sì kí máa rí ẹ wájú kó má dàwájú rú kó má dọ̀tún rú kó má dòsí. Ẹjọ́ ibi tí ń jókòó sí ẹjọ́ tún jókòó sí ẹ̀ máa dáàdi ní ẹ̀rù. Wẹ́mi jẹ́ kọ́kọ́rẹ́ pẹ̀lẹ́ bá tutù náà o kí wọ́n gbé fún wọn ní gbígbóná. Ìyá Ìjẹ̀bú ni. Àwò ìwọ ló ní kí n máa mọtí díẹ̀ o mi ò lè fọ abọ́ níbi tí mo wà yìí o so mo rẹ́ ẹ̀sìpẹ̀tẹ̀ kó má pẹ́ o bàbá yìí ti gbogbo méjì wa ẹ̀ o sì mọ̀ mo sọ fún ẹ orígò márùn-ún lọ má pẹ́ o mi ò lè fọ́bọ́ o. Dada olókùn mi. Ẹ̀yin náà máa ń wálé ọtí ni ìyá Ìjẹ̀bú ẹ máa ń wálé ọtí. Ìwà lọtí ìwọ rí mò ń wá. Èmi náà wá. Bẹ́ẹ̀ ni ní kì mo délé rẹ̀ wọ́n wá sọ mi fọ wéèsì nílé òfò wò lọ ibi ó ti lọ ṣe fàájì wọ́n wá júwe ebe mi ọ̀fọ̀ kí n bá ti gbà wá ìwé kí n gbà wá ìwé fọ kí n ṣe kọ́nà yẹn níbí ẹ̀yìn mo ṣe ṣe kọ́nà mo ṣe débé wọn bá ẹni bé. Òótọ́ ni tí mo bá ti fẹ́ jáde mo máa ń dágbére torí kò dá kéèyàn máa jáde kéèyàn má dágbére ibi téèyàn lọ bá ti fẹ́ lọ ibi tí mò ń lọ rèé o mo sọ fún wọn pé mo lọ ń ṣe fàájì pé lè fàájì mo wà but kí ló dé tó wá jẹ́ pé ilẹ̀ gbéra yín wá ẹ ti máa ránṣẹ́ sí mi pé kí n wá màá wá bá yín ní kò yẹ kẹ́ wálé ọtí. Dáadáa ṣóore bí mo ṣe wà rèé tẹ́nàntì mi kan ò fẹ́ pa mí ò fẹ́ yọlé ayé lẹ́mí mi ṣó ń fòrò mi lójoojúmọ́ nídẹ̀ẹ́ni jẹ́ kan pa mí ṣé o mọ̀ fọ ìwọ́rẹ́ máa bá mi kọ́ coke notice òun wọn olórí burúkú kan ò fẹ́ yọlé ayé lẹ́mí mi torí náà rí mo ṣe wá ẹ̀ wá fọ kò wá bá mi tètè kọ quick notice yẹn kò jáde nífẹ̀ẹ́ mọ́ kò lọ. ẹ ti fẹ́ lé tẹ́nàntì kúrò lé. Wọ́n ṣe mọ̀ pé ẹ ti jẹ nínú owó lẹ́tà bíi mẹ́rin tí mo ti bá yín kọ sẹ́yìn. Ẹ ń gbé mi sí ìsìkọ́ mi ni. Dáadáa máa fún ẹ lówó rẹ ṣé kó bá mi kọ́kọ́ kọ̀wé ná kọ́kọ́ mi. Èkó gọ̀ ọ́ kí mi kọ́kọ́ kọ̀wé ná ṣẹ̀rí Ọlọ́run dá ṣẹ̀rí ó ti dá bẹ́ẹ̀ o ilé ọtí lẹ̀ tí wàá bá mi máa fọ́ tí màá fi rí sẹ́yìn pa. Bí mo ṣe wà tẹ bá fẹ́ yẹ kí n kọ̀wé tẹ fẹ́ yẹ kí n kọ lẹ́tà. Ìyá Ìjẹ̀bú ẹni kan kọ tiwa ẹ máa fún mi ní ìgò 5 fẹ̀kọ́ tẹ́lẹ̀ náà mò ń mele mò ń dúró de wèrè tó máa ń nó pẹlẹsì àmọ́ ayó pẹlẹsì tẹ wá fẹ́ kí n yó kí n kọ lẹ́tà yẹn máa kọ lẹ́tà pa àwọn tẹ́nàntì máa rojọ́ sí wọn lẹ́sẹ̀ nǹkan tí wọn ò ṣe màá ní wọ́n ṣe màá ní mi ń jalè màá ní mi ó jẹ wọlé tó wáyé pé èèyàn kan lẹ́fẹ́ kọ lẹ́tà fún tí mo ti yó tójú mi ti lẹ́rì tójú ti ń dípa màá kọ lẹ́tà fún èèyàn 10. Ó dá wáyé.
ẹni kan fún mi ní gò márùn. ń rò sọ náà ìwé fọ kó ra bá mi kọ lẹ́tà yẹn kò fẹ́ gbọ̀tì. bẹ́ẹ̀ ni mo fẹ́ gbọ̀tì. kékeré yẹn wà ṣì máa fọkàn fọtí kọ́ fi báyé rẹ̀ jẹ́ ṣó máa fọtí báyé rẹ̀ jẹ́. ọtí mi báyé mi jẹ ọtí máa tó ayé mi ṣe. ọmọ kó wa ṣó wàá lórí mo jẹ tẹ́lẹ̀ dédé ní ẹ̀rí máa san. ẹ tún máa san owó tí ẹ jẹ mí lẹ́yìn ìgò márùn. kọ lẹ́tà yẹn kọ iná ìwé kò kọ́ ṣé orígò márùn-ún ló fẹ́ yẹn má rà rẹ̀ má rà dédé owó ló tún fọ́ mo tún jẹ́ má san. ẹ tún máa san owó. má san. ìyá àjẹmọ́ òṣù ọ̀rì láti ọdún mo ti mọ̀ yìí ó dáa àní ọtí ẹ tún máa ní ohun òmu tí kò ráyé wa o àǹfààní ọtí pọ̀ ilé ọtí èèyàn máa mọ èèyàn mọ èèyàn. tí ṣíkí bẹ́ẹ̀ dà. ọtí mo tún fi rí sí yín ó tún yọ ọtí ó tún yọ owó ìyá àjẹmọ́ ẹ má mú tí mọ́ tara yín o ẹ má mú tí mọ́ tara yín o. ó gbádùn. ó bá tún wà mú tí. jẹ́ kí n jí jẹ́. ọmọ ìdá ìyá àjẹmọ́ ni ó kọ́ sí wa. bá lóró máa fi kúrò ní ilé mi rí. tó bá ti gùn kò kí gbọ́n kankan òrìṣà má jò tẹnu mi bóde tabara lé tabara. mo ti lóṣù kan nínú ilé mi owó oṣù mọ́kànlá rẹ̀ kù máa kó rẹ̀ nítorí fomífẹ́ wà láàánú ayé mi èèyàn jẹ́jẹ́rẹ́ mi wà wẹ́lẹ̀ máa gbẹ́mí mi gbóná ṣùgbọ́n. òkèlè gbígbẹ pẹ̀lú rọrùn ó sàn ju fúrádì nínú tó kún fún ìdààmú lọ tẹ́ bá ní kí n lọ yín lọ àwọn ọ̀gbádùn ara rẹ̀ àwọn àárẹ̀ àwọn bò láìkí àwọn débi pé wọ́n gbádùn ẹ kọ́ quick notice ẹ tó lọ fi báyìí rò kọ́ ibi báyìí rò tán sí ẹ tó lọ bí pẹ́ńtù ọ̀sẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe yàn àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ẹni mo lóṣù kan tọ́jọ́ pé ọ̀la ní tó pé ọ̀sẹ̀ kan nínú ilé yìí ẹlẹ́mi lóṣù kan ń gbowó 11 months àti ọ̀sẹ̀ mẹ́ta sángírítì tẹ́fà yà sọ pé ẹ̀mí sanwó ọ̀sẹ̀ mẹ́ta pósù kan lẹ́fẹ́ yọ nínú oṣù méjìlá tí mo san ń lo oṣù kan pé ẹ̀fẹ́ lù sèmi náà ní lù sí ni ẹ̀ níwọ̀n kò ní gbàrà bọ̀ ni. gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wà láò ṣùgbọ́n kó jáde o kó o bá dé sọ fọ́ wífẹ̀ẹ́ kó jáde fọ orí rẹ̀ gbálẹ̀ òfẹ́ rí wàhálà. ẹ̀fẹ́ rí wèrè. ṣíṣí bá pọlọpàá kó wa kó wa. ṣíṣí ọ̀pọ̀lọpàá. ṣí bá pọlọpàá kó wa mú ẹ. kó rẹ̀ jáde kó bọ́ọ̀dẹ. kò sí pé ẹ̀yin ò lè dá pọlọpàá kó wa méèyàn kan mọ́ ọlọ́pàá ọjọ́ kẹ́ńbọ̀dì. irọ́ ni. àhámọ́ ni gbogbo wọn ti máa lò ìṣẹ̀mí wa àhámọ́ láti lọ lù. irọ́ ló pa ẹni ẹ̀ bá líle ọlọ́pàá mú wọn. tẹ́bà wá dáàbò 11 months padà àti 3 weeks sá ìdí jẹ́ kíjọba nìkan dá sí ara yóò ṣe wọ̀tọ̀wọ̀tọ̀ ojú yóò gbọ́dà ẹgbà lẹ́tọ̀ fún yín ìwọ rẹ ni o ìwọ rẹ ẹ̀yin lẹ́nu nìkan yín. nígbà ó. ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa pa pàdé ẹni máa kú ni ó tún ti ń. ẹ lẹ́mà ẹ rà mà yes ma yes ma. ìfẹ́ bèrè. Girlfriend mi ni mo ń béèrè. Girlfriend. Bẹ́ẹ̀ni. Oh, nífẹ̀ẹ́ mi lórúkọ ẹ̀. Nífẹ̀ẹ́ mi. Yes ma. Nífẹ̀ẹ́ ni èmi jẹ́ bẹ́ẹ̀ ànúdé. Mọ́mì, nílé yìí, nífẹ̀ẹ́ mi wà níbí báyìí. Wòdìbí inú ìwé. Wò ń béèrè lọ́wọ́ mi fọ, wò ń wá girlfriend rẹ̀. Ó tún yá, wò sọ fọ nífẹ̀ẹ́ mi. Mo wá ń sọ ọ̀rẹ́ fọ. Mímẹ́ ni èmi jẹ́ nífẹ̀ẹ́ mi. Nífẹ̀ẹ́ mi gbé ńlé mi gbé kíde kó ń lọ́ mi ní fún. Nífẹ̀ẹ́ mi ò gbé bí báyìí. Mi ìṣẹ̀ṣẹ̀ máa drop nífẹ̀ẹ́ mi sí bí báyìí. Mi kàn kí n wọlé ni máa ń wá sí bí báyìí dáadáa. Tí bá ti drop ẹ̀, máa kàn turn. Máa lọ so ó dá mi lójú wípé bí báyìí ni ó ń gbé. Ó dẹ̀ expect mi. Má jẹ́ kó láìfì rẹ̀ o. Má jẹ́ kó láìfì rẹ̀ o. Kò bá yẹn náà ìwé. Wàá máa sọ fún Ìyá Ìjẹ̀bú-Dé o. Oníwàhálà ni o. Ṣé òun pariwo? Tí Ìyá Ìjẹ̀bú ń kọ́ra o. Dédé ènìyàn rò mò ń wà níbi jẹ́jẹ́. Mò ń rò báyé mi ṣe máa dáa. Òdebé wà ń lọ́ mi ní fún. Wà ń rò mí lẹ́jọ́. Má jẹ́ kó láìfì rẹ̀ o. Ẹ má bínú mà. Mi ò mean láti upset yín. But Ilé wọlé kó gbé. Kókó fà kókó gbé jáde. ẹ má bínú mà. Alára lórí bó ṣe ní ló ń gún bókù ṣòkòtò nífẹ̀ẹ́ mi wọ́n lé kó gbé e kó rù lórí kó sòṣùpá kó rù lórí kó máa gbé e lọ.
ní sùúrù nífẹ̀ẹ́ mi ó dẹ̀ sure pé ibi tí máa ń drop ẹ sí wájú ilé tí máa ń drop sí ilé yẹn gangan ló ń gbé. Èmi náà sọ bẹ́ẹ̀ náà mi ṣáà lè ṣe ilé ẹ̀ mọ́ ó dẹ̀ lè parọ́ fún mi pé ibi tí máa ń drop ẹ sí ọkọ̀ máa ń wọlé ni kò ń ṣe bẹ́ẹ̀ ló ń gbé ò lè parọ́ fún mi náà you're not like that mo délé yẹn sìn yìí mo bá woman landlady yẹn níwájú ta ìyá Ìjẹ̀bú right wọ́n kí mi ọ́ níta ni mò ń béèrè mo ní mò ń béèrè girlfriend mi mo tẹ̀ ọkọ rò pé wọ́n lè má mọ ẹni tó ń jẹ́ girlfriend mi mo bá sọ pé ok nífẹ̀ẹ́ mi wọ́n bá ní kò sẹ́ni tó ń jẹ́ nífẹ̀ẹ́ mi nílé yẹn yes so surprisingly nǹkan tó sọ nìyẹn pé kò sẹ́ni tó ń jẹ́ nífẹ̀ẹ́ mi and I took my time to describe your stature and all of that ipe o ga púpọ̀ o ṣe rùmúrùmú díẹ̀ and all of that kò tí ẹ jẹ́ kí n délẹ̀ ó ṣáà insist ni pé kò sẹ́ni tó ń jẹ́ nífẹ̀ẹ́ mi bí o nǹkan bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ̀rẹ̀ sí ní rant you know she said so many things mi ò really understand èdè wọn but pé nífẹ̀ẹ́ mi ò gbé bíbá yẹn yé mi dáadáa náà ń tẹnu mọ́ ọyẹ mi gan bẹ́ẹ̀ mẹ́rin mo wà lórí street yìí mo kàn park ìṣẹ́gun kan bẹ́ẹ̀ náà ni all right there. Ìyá Ìjẹ̀bú nífẹ̀ẹ́ mi kíde fún pariwo ìyá Ìjẹ̀bú. nífẹ̀ẹ́ mi oṣù wo lẹ ń pè so èyí mọ̀ pé nífẹ̀ẹ́ mi lórúkọ tèmi ọgbọ́n mi wá bẹ̀rẹ̀ mi sọ pé ẹni tó ń jẹ́ nífẹ̀ẹ́ mi nínú ilé yìí. nífẹ̀ẹ́ mi ojú tiẹ̀ kéde ọpọmọ ẹ ṣebí ìwọ obìnrin rẹ máa mú ọkùnrin ẹ lọlé kéde kó jẹ́ fún ìwọ ṣọkùnrin mọ ẹ wà lé kéde ọpọmọ ẹ. màmá ìjọ má bínú o kí ni ti yín bẹ kí ló kọ yín bẹ ẹjọ má bí tó wáyé pé òun ló ń sanwó lé mi ńkọ́ ẹ fẹ́ lólórí lára mi àbí Ọlọ́run ò ní fún yín ṣe màmá ẹ ṣú ara yín gidi gan o ṣé ìwọ sọ mi fọkùnrin rẹ máa sanwó ilé rẹ ní kòkó wà bẹ ò bá mi sọ yẹn. ẹjọ mo ní láti sọ fún yín mo ní láti wá gba fún mi kọ́kọ́ sọ fún mi pé nǹkan ló fẹ́ máa sanwó lé mi o màmá ẹ jẹ́ kí orí yín lọ pé o mo ṣe respect sí ẹ ni ẹ wo máa bà ojú yín jẹ́ máa tẹ ojú yín mọ́lẹ̀ báyìí ẹ̀dá pẹ́ mọ̀ mi ayé gbogbo bá rí yín wá sí yín mọ̀ bọ́ mi sí ìráyè tí ìsàbò abá lọ̀rọ̀ yín ṣe ti gbọ́ wàá rí. nífẹ̀ẹ́ mi wọ́n sọ fún ọ wàá tójú mi mọ́lẹ̀ wàá bójú mi jẹ́ wàá tún ṣojú mi ṣákáṣáká lára àká ṣẹwó ó ti dùn mọ́ kéde ṣẹwó ọmọ kékeré. but kí ló dé tágbàlagbà ṣe máa ṣe bẹ́ẹ̀. ìjọ̀wọ́ ni máa bẹ̀ ṣáà máa bì í sórí ìyá yẹn ó kúrò rọ ni nítorí ẹni kò ṣe ọkọ débi tó máa bímọ. oh really ó máa kanra gan nìyẹn o. ó kanra jù ìyá yẹn ò dáa èèyàn burúkú ni orí awágan a manage ẹni bébí jọ máa bínú èèyàn ìyá yẹn ò ń ṣe èèyàn kí èèyàn ò understand èmi mọ̀ nǹkan tí mi sọ má bínú jẹ́ ká wọlé. kí ló wí. bíbí à lọ. ibo I'm sorry mi ò ní lè tẹ̀lé ẹ wọlé lẹ́nu má bínú kò ń ṣe ni mọ́ mo ti rójú already mama yẹn ti mess mood me up already so. fún Ìyá Ìjẹ̀bú sí owó ìyá ìbò ṣe máa ń ṣe nìyẹn àwa títí òye wa ti dá sí lára ó kúrò rò ní bó ti bínú mama understand báyà. báwo ló ṣe ń cope pẹ̀lú ẹ̀ nínú ilé. èmi ni mo lè understand wo lè understand bẹ́ẹ̀ ló ṣe ń bínú kọ̀síkà ló ń gbé ń bínú wàá understand nǹkan tí mo sọ. actually mi ò bínú but mi fẹ́ kí n débẹ̀ yẹn tó ń sìn kó tó máa pariwo mo lè má lè take ẹ̀ mọ́. tèmi àti ẹjọ́ ń lọ má worry. má worry a máa ríra sórí gbọ́ jẹ́ kí n máa lọ. Ìyá Ìjẹ̀bú ni o gbogbo ọ̀rọ̀ kò kí ń ṣe lórí alábàáhùn o ojoojúmọ́ ariwo wàhálà náà ni o. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Tó bá ti gùn kò kí ń gbọ́ nǹkankan òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Tabara lé tabara oko òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa pa pàdé ẹni máa kú ni ó tún ti ń bínú. Ilé bàbá rẹ̀ ló lọ. Kámú yangan kábí dá yangan lára kò dáa. Ojú àfọ̀nfọ́tọ̀ ni ìjà ló ń dẹ̀lẹ̀ o. Ìgbẹ́ gbúrúrú ìtọ̀ gbúrúrú. Kí ni gbogbo nonsense òṣì yìí náà? Ó
báwo ló ṣe máa gbé kíní síbí báyìí? aláṣejù ló ti fayọ̀ fọ́ ni. Can you imagine? Láì pọ́n sí tọ́lẹ́tì ilé. Kí wọ́n ṣí sọ́kà wò ilé? Kò yé mi o. Ló máa ń rún báyìí. Ẹ ló gbé síbí. Bí o. Nínú pàlàpàlà wo rẹ̀? Ọmọ ìbúrúkú ló gbé síbí. Má sáǹfààní wo ló dó sí wòye? Àwọn ẹlẹ́lẹ́yà wọ́n ìmọ̀ràn kan wọ́n ní máa bá wọn pò nínú iléèwé wọ́n ní kọ́ wọn kẹ́rákẹ́rù rẹ̀ jáde àwọn aláràkà ẹ̀wọ̀n. Tá a bá rí àgbà òfò kan àgbà òsì kan àgbà mọ́sàǹfààní kan tó dánwò ilé ìwò. Bí kì bá mọ fún ìwà ìrè tí máa fi so wọn àfi sọ wọn ṣáà máa ní wọn kú ẹ̀wọ̀n. Àwọn làwọn fi jáde wọgbó èyí tẹ́ ṣe yìí àṣemọ́yìn ni o. Olórí burúkú lẹ́tọ́ dẹ̀ gbégbé síbí báyìí olórí burúkú kí ni gbogbo ilé ìbá yìí. Is it not irritating? Oh God. Wọ́n ní sọ ọmọ ẹkẹ́rẹ́ kó jáde ṣé ẹ máa mọ wọn kẹ́ ẹ máa fi lu etí wọn wá ìwé kẹ́ ẹ máa sáré lọ fẹ́. Ìkàrẹ́ mi wà ó mi dà rárá. Ìyá Ìjẹ̀bú ni o gbogbo ọ̀rọ̀ kò kí ń ṣe lórí alábàáhùn o ojoojúmọ́ ariwo wàhálà náà ni o. Ege kí ni gbogbo pàlàpàlà ẹ̀ báyìí? Arúgbó akọ́kọ́ kù àmọ̀nà ọ̀run mọ́ lọ ẹ tún ṣe òtí yé ègé yàn àbí? Kí ni gbogbo ilé báyìí? Ó tún ti wá gbégbé síbí. Ẹ ń ṣe kí láàṣẹ ẹ ń tọ́ bá ní kí láàṣẹ láàṣẹ hàn o ẹ ń fi mí hàn o gbogbo ilé tẹ̀sí lójú ara yín bóyá ẹ níkà. Ẹ ẹ̀yà wèrè tàwa náà lọ o àgbákì ni wá o gbogbo ilé tẹ̀sí lójú ara yín. Ẹ̀yin atọ́kùnmọ̀kù àmọ̀nà ọ̀run mọ́ lọ ẹ̀yin yá àgbákì yìí àgbákì làwa náà o. Ẹ ti ẹ̀ gbọ́ná ṣé ojoojúmọ́ la máa fi ojú kó mi àgbàlagbà láìṣe ọmọdé ni. Èjì wọn gangan ni wọn bọ̀ tó yẹ ká sọ pé bí arúgbó ń ṣe wọn àbọ̀ ọpọlọ wọn sì dọ̀bálẹ̀ ọmọ kan tó ń ṣe wọn tó wọ́n gbègbè kiri inú ilé. Sárúgbó làwọn sátáwọn arúgbó lé wa ni abẹ́ lọ́ra yín lòkulò sẹ́ẹ̀ tó ń kù mí ni ẹ lọ́ra yín lòkulò ni ẹ̀yin burúkú yìí máa ṣẹ́kiri ẹ̀ fún yín o lójú ara wọn ń ṣèkà tí n bá bu nǹkan sí ìdí ó ń tàn wọ́n yọ ó ń tàn wọ́n nọ́ọ̀sì rẹ̀ tí èdè jáde láyé o ìwọ tó ọlọ́run tó bá kọ́kọ́ oníkà wo àgbáwo kàrà wa náà o ọ̀dà. Mi dà lẹ́nìyàn mo burú ẹ̀yẹ kan sọ mi fọ mo burú ẹni burú mọ́. kò dẹ̀ gbọ́n kankan abẹ́tú ti rúfin wọ́n ti rúfin ẹ ti rúfin wọ́n ti rúfin kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ ilé tó bá ti lófin. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà májò tẹnu mi. Alágbàkú. Ẹ jọ ẹgbẹ́ nu òfò lọ sẹ́rí kó lé mi kìí ṣe kó láyé o ó ti yé yín báwọn tí n bá parọ́ lọ́tí yín sọ̀rọ̀ tèmi yé mi só ti yé yín alágbàkú àgbà òfò olójú kan gbà bí ẹyin aláǹgbá mọ́mọ́ tí mo lè sọ fún yín o tó yẹ pé ẹ lọ ronú bá ẹ lọ bínú kú bẹ́ẹ̀ bá paná ọlọ́wọ́ tàn láǹtà bẹ́ẹ̀ bá ká ẹni olórí burúkú yín tí ọ̀dọ̀ àwọn ẹni òfò ọlọ́run ó sì tẹ̀ rọ́ọ̀gì ẹ jẹ́ nǹkan kan náà ayé o gbogbo òsì tẹ́ ń ṣe ẹsẹ̀ mẹ́fà náà ni ìkan ní ọ̀la yín jẹ tán nígbà bá wà nílé ayé tó wọn bá ń pa yín lẹ mọ́ ń sá káàkiri lẹ mọ́ ń lo face jab tẹ bá ti wà náà sáré tó wọn bá tó pa ayé yín má bẹ́ẹ̀ okùnbi tẹ́ fẹ́ sá lọ ẹ rojú yàwó lè kí àmọ́jà àlẹ́ ànukọ̀ ẹ rojú àgbẹ̀ndì àlùkì àmọ́ ti yán yẹ mi. lónìí fọdẹdẹ rẹgẹ ròmùrò látàrọ. ẹlẹ́nu sí pòtì. àti ọmọ fún yín ṣọ́bàdùn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kí wọ́n fà á ilé ọkọ̀ fún kẹ́ máa dé nílé ìgbà oṣù. bàbá tí ń lọ fún yín. ṣíkẹ́ sí ibẹ̀ ilé rẹ ni ẹ̀wẹ̀ rẹ̀ nẹ ṣé lè rẹ̀ nẹ. ẹ̀rọ ojúmọ́ gún ẹ̀kọ́ máa kú dànù. ṣé wọ́n lè kàn ní ṣé wọ́n lè kàn ní ṣíkẹ́ ẹ lọ ṣé mo lọ ṣé máa lọ ṣé máa kó lọ ẹ̀ka lọ ẹ̀kọ́ sì lọ. ó yẹ ẹgbẹ́ dá mi lóye mi lọ́ńdẹ̀ mi nìyẹn máa já ilẹ̀ o. wọ́n lọ fọwọ́ lè lọ ọmọ nílé kí nígbà wúlé mi wúlé mi ẹ tẹ̀lé ọkọ ilé ìlé mi ẹ lè lè mi ṣé mo sọ̀rọ̀ ṣé mo gbọ́ ojú
ojúbọ ó lè rí gidi ó lè rí ìbílẹ̀ kọ́lọ̀ wọ́n ní rí náà wọ́n ní rómi wọ́n ní rí náà wọ́n ní rí náà. ọlọ́fẹ́ mọ̀ bóyá kú dáyà ni ààrẹ bímọ yín kò sọmọ kò sí nǹkan kan ẹ mú wáyé ìwà amáyà tẹ bá sì kú kẹ máa gbé lọ sí ọ̀run á sì lọ fún yín. ìwọ nìkan ní dúdú máa wá wá púpọ̀ máa wá ìwá ṣé wọ́n nìkan ní ẹ̀ ń ṣe é nù rẹ̀ ẹ̀ ìdàgbọ́ tí dàrú gbé ọmọ ṣe ṣó máa wọ̀ gbẹ́lẹ̀ ṣó máa jẹ́ ẹ̀rọ ṣó máa rí bẹ́ẹ̀ tẹ̀lé o. ṣàdúgbò tí ó fowó lè lò ẹsẹ̀ lè lè wọ àwọn aṣáà sanwó lè wọ. wọ́n ní ṣé mìíràn mọ́ ìbí wọn kọ́ lẹ̀ ṣé mo tẹ́ ṣé mo tẹ́ pé ìrìnà ẹ̀yìn ìrìnà níbẹ̀ má kó lè lọ. ṣé mo ẹ̀ lọ ó fẹ́ fi ṣe mí léṣe. ta ló fẹ́ ṣe mí léṣe bẹ́ẹ̀ nìkan ní ìrìn ìwòrí ẹ̀ ṣé máa báyé yín jẹ́ lórí burúkú àgbàlagbà. ìyá Ìjẹ̀bú Bánkẹ́. ìyá Ìjẹ̀bú ẹ jáde jàre. Bánkẹ́. má kíde. ẹ wò kò sí èèyàn kan mo kàn ní kí wá sọ fún yín pé èmi ti fẹ́ kó kúrò nínú ilé mi mo kàn ní kí wá sọ fún yín. Bánkẹ́ kíde kí ṣẹlẹ̀ àwọn onímọ̀ fẹ́ kọ́ ọkọ̀ jáde wọ́n ti kú lọ ìwọ ọmọ alálùbáríkàrí wọ wà wéé ní mi lára ìbéèrè ń bá fọkọ dúró sí ibi ẹ̀rọ òun dúró sí má ṣe wá yẹn. èmi náà mọ̀ pé àwọn tẹ́ fẹ́ jẹ́ kọ́ kó kúrò àwọn náà ti lọ àwọn kó tó di nǹkan tó yẹ pé ẹ̀yin ìyá yín lẹ́ máa lé mi náà kúrò nínú ilé ẹ jẹ́ kí n náà ẹ jẹ́ kí n fẹ́ sí ara mi kí n rí kúrò nínú ilé iṣẹ́ gbọ́mà ẹ ṣé o mo ní kí wá dágbére fún yín ẹ ṣé gan ni. ọkọ mi bá ń fẹ́ má ṣe wá ẹ ní kò bá lọ náà ìwé ṣó má fi mi nìkan lẹ́nu ilé kí ìṣẹ̀lẹ̀ ṣí kó padà wá o. bàbá sóòótọ́ ọ̀rọ̀ di èmi ti gba kámú mo ti gba kádàrà kò sí fòyà àmọ́ ìdí tí láńlẹ́dì mi fi ń gbégbọ̀n ṣẹ̀ṣẹ̀ ní ọ̀nà wa gan-an ẹ mọ̀ ó dàbí gbà tí èèyàn fọgbọ́n sọ fún yàn pé kí ló fẹ́ ṣe nu lórí kíni gbogbo aburú tó ti ṣe fún mi pátá mo ti gbójú ń bẹ̀ kí wàá lo lóògùn ìgbọ̀nsẹ̀ lójoojúmọ́ téèyàn mọ̀ jírí lẹ́nu ọ̀ràn kódà mo tọ́ sọ fún pé nígbà tí èyí kàlẹ́ ń sè ẹ má ṣèkà fún mi torí mo ní bàbá ìgbẹ́jọ́ ní kò lè dá fẹ́ni tí mo ní gbẹ́jọ́ kò sí tí ọ̀sán tán mo ní ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí online lẹ́wà wọ́n ní pátápátá wọ́n bu àwọn ni lórí Twitter Facebook then go talk mo sì sọ fún yín pé tí n bá ti bẹ̀rẹ̀ sí ní ṣèkà ti da kingdom come ní o wọ́n ní kí n má fọ̀ pé kò sí káàtì mo fẹ́ ṣe fáwọn tí ó máa wọ̀ bó ṣe mi mọ tí ń gbénú àwọn ni mo kò sí tí ń gbénú yìí èrò mi tó ń gbó onírú rẹ̀ ń bẹ lábẹ́ mo tún dá pọ̀ yín kó tún gbé yín rí ìpè tó sẹ́kùn yín tó 144,000. ọmọ yẹn wọ ọgbìn ṣépè tó sì mọ̀ pé oògùn burúkú ní bẹ lọ́wọ́ mi. ẹ mú wàá sọ fún mi ẹni tí ọmọ pé oògùn burúkú ń bẹ lọ́wọ́ yín ni kẹ́ ẹ tẹ̀ sílẹ̀ ẹjọ́ ọmọ. ọgbọ́n mi pàpín mo jẹ́ ọmọ lórí pọ́ǹkan bọ̀fìlà alájàmbá tẹ̀kùtẹ̀ ilé òní wọ́n kàn ń la fìdígbòdò ní lanugbọ́ lọ tá mi. mo bó mọ̀ mí gbogbo oògùn tí mo jogún lọ́wọ́ babaláku bàbá mi oògùn kani n lóògùn oríire kankan lọ. èmi alára náà sáà ti wá fún ṣẹ́kọ̀ọ́pù oògùn rí nítorí gbé nǹkan tó bá lé mi lọ́wọ́ kí mi náà tẹ̀ mọ́ ráhùn kí n máa fi bìsà ń gbòòrò ẹ̀ kúkú rí nǹkan kan fún mi bẹ́ẹ̀ sì wọlé lẹ̀ ń jáde mo sì gbà ń kádàrá mi bẹ́ẹ̀ lọ́wọ́ kankan tó dáa mọ́ mi nígbà tẹ̀sí mọ́ ń kira yín pé ẹni oògùn ká wúwúwúkú ń bẹ lọ́wọ́ yín ìwà búkúbúkú tẹ̀ ní ìhù ẹ máa fògùn ká bá tiẹ̀ jẹ nígbà tẹ̀ mọ́ ń pera yín ní ẹ̀yìn kí lè mọ́ ń pera yín náà ẹgbẹ̀jì bóyá ẹgbẹ̀jì yóò ní àpìtàn wọn á já mi pé ẹgbẹ̀jì ológun ká ni ẹ sì kà fún ẹni tá à ń sọ̀rọ̀ yìí. ọgbọ́n mi dáadáa ọ̀sán ni yóò jẹ ewé rẹ̀ lókù kan. ẹ̀yin má jẹ́ kí orí ilé yóò dín ara ń kan gásà ẹ bá ń tẹ̀sán ju. ẹbùkún àti ń pèsè fún ọjọ́ tó bá ti gbégbọ̀n ṣẹ̀ṣẹ̀ náà ọ̀nà rẹ̀ ó bẹ̀bù náà lé lórí. nípa ìpamọ́lẹ̀ wọn lọ bọ́ bá ti bẹ̀bù náà lórí ìgbọ̀nsẹ̀ rẹ̀ ló ń yàgbẹ́ títí tí jẹ́ pé yóò fi kú ni ìgbẹ́ tí ó mọ̀ yà lọ ni. ẹ mọ̀ wá fún mi lọ́pṣọ̀n mi tọ́pṣọ̀n bá ti pọ̀ jù báyìí ní ọmọ lu èèyàn mọ̀ wá confuse yóò rí lóògùn pick 1 pick 2 check up no handicap straight bó ti bá sí wáyé option yọkọ̀ tẹ̀ múlẹ̀ ó ti tó ẹ̀yìn èyí tó sọ ọ̀dà mi lọ́rùn mo náà fẹ́ fẹ́ ní ẹ̀bú tí mo lè là. ṣe bí gbé wa. ó ti wáyé pé nǹkan kàlẹ́ ní ọlọ́bìn. èmi ń pèsè gbé wa fún ọkùnrin lọ́jọ́ keje ni oògùn púpù kan bẹ lọ́wọ́ bí mi bá ṣètò rẹ̀ fún ọ nísìnyí ọ̀ lówó kó tó dọ̀la. lẹ́yìn ọ̀la tí máa ti wá lówó tán kan. ọjọ́ kejì ọkùn oògùn tí ń bẹ lọ́wọ́ mi bí ìkànnì. mo láwọn tí máa introduce àwọn ọkùnrin yẹn sí. kò sí wàhálà. àmọ́ ẹ fún mi ní ìlànà ìjọba gangan ni ọkọ̀ ojúmọ́ èkó olówó rẹ̀ lọ́rẹ́ sí jẹ́ wà. Hello.
Ìjẹ̀bú àwà ṣàlàfíà. Ọ̀rọ̀ tí mo wá sáré bẹ́ẹ̀ sọ mi fẹ́ waste time. Mo wá rí ẹ for an important discussion. Torí ẹ̀gbọ́n ẹ wèrè tó ń pẹ́ ẹ̀ láǹtí ẹ̀ yẹn torí ẹ̀ ni mo ṣe wá. Àwa wù mí kò listen sí mi. She's being rude, stubborn, arrogant. Gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí mi ò blame ẹ kó ṣe ìbá má ṣe déwájú tèmi. The first day tí màá kọ́kọ́ rí àǹtí ẹ tí mò ń ṣe introduction ara mi ìjọ yẹn ló yẹ kó ti fún mi ní respect mi. Mo ní I am comrade Ashaolu, and next primary teacher. Láti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ gbéraga tó ti bẹ̀rẹ̀ sí fọ́nbù. And again gbogbo bó ṣe rude yẹn jọ Ìjẹ̀bú ta ló fi jọnú ẹbí yín náà. Second born wa ó ní agídí. So ṣé yẹn ṣe wà bó ti kú. Ó ṣì wà láyé. No problem. Ẹ try kí address issue yẹn. Kó mọ̀ náà kó tiẹ̀ farabalẹ̀ tẹ̀gbọ́n ẹ̀yẹn kọ́. Ó mà bàjẹ́ o. Very silly. Mo wá ní òkè. Ìyá Ìjẹ̀bú tó ń pè ẹ́ yẹn ló ń kó sí lórí. Táwọn tí àjọ ń ṣe CDA bá lè bá ẹ sọ̀rọ̀ tó o gbọ́ o láti respect comrade. Bọ̀ kò fún mi ní àpọ́nlé mi. Ìwọ tó jẹ́ corporate guy Ìjẹ̀bú ló jẹ́ kí n wá report ẹ̀. Èmi kàwé sí. Omi ma ọ̀rọ̀ school. Bẹ́ẹ̀ni sá, Ìbàdàn poli mi ti ṣe tán. I'm a communicator student. Communicator ni ẹ. Student. God bless you. Mi ní C class Lérùwà. Lérùwà. Bẹ́ẹ̀ni Ládéṣe Ògùn lóyún. Ibẹ̀ ló lọ. Bẹ́ẹ̀ni sá. Tó ń gbà shop náà kù. Bẹ́ẹ̀ni sá. Education yẹn reflect nínú. Ẹ̀yin sọ fún give and take fún ẹ. That's all right. English ṣó máa ń ó máa ń scatter ní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni sá. Ó máa ń mix English pẹ̀lú Ìjẹ̀bú yẹn ó dẹ̀ máa ń balance. Bẹ́ẹ̀ni torí sọ fún corporate guy. Thank you. Yes sir. Torí ẹ̀ ni mo ṣe ní kí n wá sọ fún ẹ. Gbogbo rà dáadáa tó yẹ ẹ̀gbọ́n ẹ̀ ṣe ẹ̀ kó gba owó ẹ̀rí lẹ̀ kó stop ẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn CDA wọ́n ti ń plan bọ́n ṣe máa pàṣẹ fún mi kó gbélé ẹ̀kọ́ ládùúgbò yìí tí ò bá ṣe tán láti cooperate pẹ̀lú òfin wa. That's all. Tí mo bá yẹ wá nìyẹn. Ẹ má yìí lọ sá. Ẹ má yìí lọ sá torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run máa bẹ̀rẹ̀ comrade. Yep. Àkọ́kọ́ níbẹ̀ Ọlọ́run ní pàlàkà ìran rẹ̀. Amen. Wọ́n á túbọ̀ dàgbà. Amen. Wọ́n á dògbò. Amen. Agbárun ẹ má dà wọ́n ní dàgbà yà. Amen. Ṣẹ́ni èdè irun ẹ sọ́kalẹ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe rí yẹn. Ọ̀hún kan fẹ́ yá ọmọ àlè Ìjẹ̀bú o. Nítorí sọ́kọ́ dédé ọmọ Ìjẹ̀bú pátápátá ẹ̀ sọ ọmọ àlè nínú ẹni. Tó nǹkan ò sọ fọ ìwà arrogant yẹn kó ń lo ìwà second born. Mo dẹ̀ máa ń bọ́ wọn sọ fọ ẹ̀gbọ́n everybody rè rí sọ fọ right. Ṣebí Ìjẹ̀bú ni Efele. Efele. Tí n bá pè ọkàn ló máa ń gbọ́ràn sí mi lẹ́nu. Ọkọ Yínká. Bẹ́ẹ̀ni. Máa bọ́dọ̀ lọ. Máa ń bọ́ sọ̀rọ̀ sọ́fọ́ dídí ìgbà díẹ̀ nílé ayé. You don't do arrogant, you don't absurd, you don't do ridiculous. Ẹ sọ́fọ́ English mi. That is to tell you that I'm a corporate guy. Mo dẹ̀ bọ́ sọ títí. Kò gbọ́. Ẹ gbọ́ sí mi lẹ́nu. Okay. Torí pé o sọ pé ẹ ti bá sọ̀rọ̀ kò gbọ́ yìí. Ẹ ní stop náà ni. Ìgbìyànjú yín ò tí ì tó nìyẹn. May I suggest? Okay sir. Ǹjẹ́ láàrin gbogbo àsìkò tẹ́ ń bá sọ̀rọ̀ tí ò gbọ́ yẹn títí dìsín ǹjẹ́ tí ẹ bá report ọ̀rọ̀ ẹ̀ fún olórí ọmọọba tìjẹ̀bú pé bóyá kò pé kó bá sọ̀rọ̀. Olórí ọmọọba. Bẹ́ẹ̀ni. Akile one. Bẹ́ẹ̀ni. Alhaji Wasiu. Masha. Yes. The ultimate. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ report fún. Dídí irun ẹ̀ṣọ́ yìí Ọlọ́run ní pàlàkà ìwọ̀n rẹ̀. Èmi rè kọ́kọ́ mú nọ́mbà. Pé Alhaji dá ìfóònù lára credit 080 12345678910 mo dẹ̀ dá nọ́mbà. Alhaji dẹ̀ gbé aago mi wọ́n ṣe gbé aago ẹ̀ gbà. Hello Ìjẹ̀bú kí ló ṣẹlẹ̀ kí ló dé tó pè mí ìjọba pé mo máa lọ sí Canada lálẹ́ yìí mo ní play pẹ̀lú mọ́mí jíò àti dájú jíò yẹn lamẹ́ríkà tí mẹ́tẹ̀ẹ̀sì kúrò mẹ́ẹ̀ ń padà sí London yẹn lọ́dọ̀ BNS tí bá kúrò lọ́dọ̀ BNS mo lọ sọ́dọ̀ BQ 60 and 40 mo ní dáàdì ẹ má bínú ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi nìfẹ́ bá sọ mi fẹ́ gbọ́n kankan gbogbo ariwo ẹni mò ń gbọ́ kákàkiri tó ń di sọ́fà orí díẹ̀ ṣùgbọ́n bá ṣe sọ títí ẹ̀gbọ́n gbà Àbíkẹ́ ń jẹ́ o bẹ́ẹ̀ ṣe mú wẹ̀ Àbíkẹ́ ọmọlúkọ̀sọ́ àti ọmọlúkọ̀sọ́lá. Àbíkẹ́ lórúkọ ẹ̀. Oríkẹ́ rẹ̀ yẹn òun gbọ́gbọ́n ra jìmú Àbíkẹ́. Ọ̀dà ok oríkì ẹ̀ ló tún kì yẹn. Bẹ́ẹ̀ ni ọmọlúkọ̀sọ́ àti ọmọlúkọ̀sọ́lá olùkànbẹ̀lẹ̀ jáwọ́. So ti máa pè lábìkẹ́ ó máa ọ̀dà sáà pé mo ti mọ̀ òun délé. Ó máa gbé fún kẹ́dẹ́ nítorí sọ̀fọ̀ ọpọlọ ẹ̀ máa wà lé. Máa padà lọ bá ń rọ̀lẹ́ yìí. Àbíkẹ́ jẹ́ kó rí ẹ sílé. Gbogbo rudeness tó fẹ́ máa ṣe jẹ́ kó rí ẹ fapo. Àkọ́kọ́ shock.
kó tó ṣọ́ọ̀tì tọ́ba ẹ̀ máa tún kí gbogbo oríkì ẹ̀ ìwọ oore tó máa ṣe fẹ́mi ni pé wàá lọ mú oríkì yẹn wàá ṣe sínú voice note wàá send ẹ̀ sí mi máa pè lóríkì ẹ̀ máa bá sọ̀rọ̀ gidi máa sọ̀rọ̀ ságbárí ẹ̀ tó bá fail gbogbo ìta bá ṣe yẹn àwọn CDA landlord wọ́n máa pàṣẹ pé kó gbélé ẹ̀ kúrò omi tẹ̀ ìwé lẹ́nu tí ẹ bàjẹ́ nìyẹn. èmi ti ní ọ̀nà kan níbẹ̀ gbà tẹ́lẹ̀ èdè ìwé dọ́kúmẹ́ǹtì lẹ́yìn náà mi. dọ́kúmẹ́ǹtì lé yẹn. ó wà náà mi ẹ pé àwọn rẹ̀ máa wo ẹ máa ta wọn. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Díjì àwọn apá oní Adabike kí ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ látàárọ̀ ni mo ti ń ṣu. mo ti ń ṣu ẹ̀jẹ̀. wẹ́wẹ́wẹ́ pẹ̀lú yẹ́n mi kọ́ sọ́wọ́ kí n kọjá o kí n ṣe pass by o kí n tẹ̀sí kiri kí n kílẹ̀ sọ́fọ́ máa kọjá lọ́dọ̀ wẹ́ ẹ pẹ̀lẹ̀ nígbà máa ń sọ̀rọ̀ yẹn nígbà máa ń sọ̀rọ̀ yẹn ohun ìdílé yìí o ó kú rorò kó bá ti rorò jù orí máa fi ṣe èmi kò níyànjọ́ ó kú ẹ ó tún rorò jù ẹ wò dédé ilé òun rè ti da oró yìí dédé àwọn tẹ láti rẹ pátápátá àwọn ti bọjá kó tí wọn bọ ọjà wọn ti kọlẹ̀kù mẹsẹ ń pariwo náà wọn gbọ́ wọn gbé jáde ó yá olóyìnbó lọ wọn bọ wọn first aid ó yá hospital yá. báyẹ̀ kú o. wọ́n lè kú. wọ́n lè kú ọmọ ọwọ́ máa kú lójú ọwọ́. ẹ wo ẹ fẹsẹ̀ lẹ̀ ọmọ ọwọ́ ẹ̀ kú lójú ọwọ́ ẹ̀ ká bọ̀ lọ sí tù. ọgbà ẹ̀ làbẹ̀ ẹ̀ pẹ̀lẹ́. bàbá obìnrin ìṣòfò sí wọn kú oògùn sí ìgbọ̀nsẹ̀ ẹ̀gbọ́n mi. ṣe nínú ẹ̀bọ ara ayé rẹ̀ dé mo kékékéké mo yányányányá ẹ̀dà mi lóhùn ọmọ onígbó má dé ọmọ olúkò látọ̀ ọmọ olùmùsọ̀lá olùkọ̀ mi lè jà ọmọ rẹ̀ múbẹ̀ máa fi lè jà ayé rẹ̀ lóde mo ké òun fìtì náà ti àwọn tí láti bàbá ẹjọ mẹbìnú ẹ jẹ́ ká wá solution kábàárí gbàdá ẹ jẹ́ ká ṣe rán ọmọ ìrèké sọfọ solution máa fi wáyé ẹjọ. Ìjẹ̀bú ifá ní etí ṣẹṣẹrẹ ní mú wọn wọgbó ọ̀rọ̀ tí ò sùn amú wọn wọ̀ síjú ọlọ̀tẹ̀ ní burúkú wọgbó ìwà rẹ̀ tọ̀ lẹ́yìn dáhùn mi làbá bá ń lọ rí ra tara ẹni là gbọ́ lẹ́rú àwọn ìfẹ́ àfọ̀gbà wọn kìlọ̀ fún tara ẹni là gbọ́ àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ pé tara ẹni là gbọ́ nìnàkì wòmí Ìjẹ̀bú sórí tàbá rí tàgìrì àwọn òwu ẹni tó fi nǹkan sí gbèsè rẹ̀ tí n ti ń ṣe fi ń ṣe àfi tá a bá rí tó bá lọ rè mẹ́rọ̀ rẹ̀ wá láì jẹ́ bẹ́ẹ̀ eléru òsùnkò eléru òsùnkò. yéèyì Àbíkẹ́ jọ torí Ọlọ́run ó yá gbàdára. ìbòmírín padà wà ó. gbàdá dáìpà báyìí ní ẹjọ́ kẹ́ẹ̀ ilé ibi rẹ̀ wọ́n lè ṣù sí. ẹ dákun ẹ wá máa lọ jáde kéré mẹ́mẹ́sẹ̀ yóò ní o. tọ́lá tì rẹ̀ nǹkan ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. mo jáde kó o mọ ọ̀nà àgbàlá mú ọ̀nà àgbàlá. ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jò tẹnu mi bọ́dẹ. ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jò tẹnu mi bọ́dẹ. tó bá ti gùn kò kí gbọ́ nǹkan kan òrìṣà má jò tẹnu mi bọ́dẹ. tabara lé tabara oko òrìṣà má jò tẹnu mi bọ́dẹ. ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa pa pàdé ẹni máa kú ni ó tún ti ń bí.